الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين tí ẹni tọ́lọ́run Ọba subhanahu wa ta'ala gbé dìde kó lè máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńláyé kí as-salatu náà máa bá wọn ará ilé àti àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde al-qiyamah. A kí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa lọ́kùnrin wa àti ní obìnrin wa láti bí ọjọ́ mélòó sẹ́yìn ó náà ni mo ti ń bẹ pẹ̀lú àwọn àlùfáà wa lọ́lọ́kan òjọ̀kan ní ìlú Ṣakínbí àbí Allah subhanahu wa ta'ala kí ó má ṣáà dá wa padà sí ààyè wa náà nírọ̀rùn nígbà tá a bá parí gbogbo àwọn ètò tí a wá ṣe pàtàkì jùlọ barnamij Kanzul Ilm eléyìí tí a torí ẹ̀ gbéra láti lé tí ó jẹ́ ìjókòó àwọn tullabul ilm àbí Allah subhanahu wa ta'ala gbogbo àwọn al-ikhwa al-musharikuna fi hadha al-barnamij àti gbogbo àwọn alfa tí àjọ kẹgbẹ́ níbi ìdáhùn yẹn lẹ́kọ̀ọ́ nínú barnamij náà bí Allah subhanahu wa ta'ala kó fún ní kálukú náà ṣe kóńgẹ́. Àmọ́ láti gbà náà èmi ò ráyè máa fúlù àwọn in tó ń lọ dáadáa àmọ́ mo kàn rá àwọn ìpè kọ̀ọ̀kan tọ́lọ́mbá ní mo rí gbénú àwọn tó ń pè à ń rí ibi sọ̀rọ̀ láti máa mú update tó ń lọ káàkiri wa. Èyí tó wá wáyé látọ̀dọ̀ Mudiru al-Markaz òun náà ló bí tọ́pìkì tí a fẹ́ sáré yanjú láàrin ìṣẹ́jú díẹ̀ tí a kàn rọra fi sọ àwọn ọ̀rọ̀ náà. Eléyìí ọ̀rọ̀ kan ni tó ṣe pé ó tóbi àmọ́ bó ti tóbi náà alọ́rọ̀ ní tóbi títí káwá fi àwa fọ̀bẹ̀ bù ẹnu náà la fi sọ. Ọ̀rọ̀ yìí nídìí ti wà fún wàkọ́lé ọ̀rọ̀ tá a sọ yìí tó sì jẹ́ pé ó yẹ kọ́rọ̀ ti wá lórí ẹ̀ òun náà ni pé àpọ́nlé Sheikh Adam Abdullahi Al-Ilori rahimahullahu rahmatan wasi'a kó má di àbùkù Ọlọ́run ní jó dábùkù láíláí. Nílẹ̀ Yorùbá yìí ó dàbí pé tí n bá wò ó dáadáa nínú àwọn àlùfáà tọ́lọ́run bá fún ní àpọ́nlé nílẹ̀ Yorùbá ọ̀gá ni Sheikh Adam rahimahullah tí àwọn èèyàn sì gbàfà fún wọn tí àwọn èèyàn sì ń bọ̀wọ̀ wọn táwọn èèyàn sì ń pọ́n wọn lé. Àwọn èèyàn fi ọ̀rọ̀ mímọ́ wọn fi pọ́n wọn lé. Àwọn èèyàn fi ọ̀rọ̀ kọ̀búlù tó lúwa nìkan ní wọ́n fi ń pọ́n wọn lé. Àwọn èèyàn fi ọ̀rọ̀ jihadu wọn fi ta'lim níbi ká kọ́ mọ́ńkéwù wọ́n fi ń pọ́n wọn lé. Àwọn tó bí àpọ́nlé fún wọn yìí ó pọ̀ púpọ̀ ní àwùjọ tiwa. Àpọ́nlé ni kálukú náà sì ń dá àpọ́nlé ní padà sọ́dọ̀ wọn.
àmọ́ èyí tí Mudiru al-Markazi ń rawọ́lé yìí àtàwọn tí wọ́n máa ń dìfẹ́ǹdì wọn káàkiri tí wọ́n ń gbọ́wọ́ lọ yìí, ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí ọ̀rọ̀ ìmọ̀ ni o, ọ̀rọ̀ ìmọ̀ tí èsì ìṣẹ́gbẹ́ Sheikh Adam rahimahullah. ọ̀rọ̀ tí à ń gbé tí ń bẹ́ńlẹ̀ yìí ọ̀rọ̀ qala Allahu qala rasuluhu tó ti kọjá shakhsiyya personality ẹni tá ń pè ní Sheikh Adam. ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí ọ̀rọ̀ aqida táyé máa bọ̀wọ̀ ẹnìkan kan bẹ́ àfẹni tó bá ti bọ̀wọ̀ òdodo ọ̀rọ̀ bẹ̀. tó pé ńjọ́ téèyàn bá ilé ti gbé gbági kò lóko méjì, ó gbé gbági náà lóko rẹ̀. ìdájọ́ ẹni tó sì gbé nǹkan gbági náà ló máa fún ẹni bẹ́ẹ̀, ó ṣàṣìṣe náà ni. àṣìṣe ni yóò wá níbò láti wá tá àmọ́lá pẹ̀lú ẹ̀, ó kú bò láti ṣe ní náà bò ló ti tó. kí ló mú ọ̀rọ̀ yìí wá? ó ní ọ̀rọ̀ ìpadàbọ̀ Jésù, ìpadàbọ̀ Jésù òun ló bí ọ̀rọ̀ yìí. bó ti ẹ̀ ṣe pé àwọn ọ̀rọ̀ yẹn ti ń ṣẹlẹ̀ ọjọ́ ti pẹ́, ó ti ń ṣẹlẹ̀ ọjọ́ ti pẹ́, àmọ́ táwa ń wo pé bàbá yìí lápọ́nlé, àwọn ẹni yìí fẹ́ ta àpọ́nlé bàbá yìí lọ́pọ̀ ni, bàbá yìí lọ́wọ́, àwọn ẹni yìí fẹ́ fi ọwọ́ bàbá yìí wọ́n fẹ́ fojú ẹ̀ gbolẹ̀ ni. kálukú wa ń rọra ń wo pé ọgbọ́n wò láà dá sí. àwọn àdáàr tí àwọn àlùfáà tí wọ́n mọ gbélẹ̀ pé ńjọ́ ta bá ń ra àwọn àfáà tán ṣàṣìṣe, kálukú wa ń múrò àwọn àdáàr yẹn náà, àwa ń fi ń so mọ́ pé Sheikh Adam ẹja fáwọn náà nírú udhuru báyìí, irú udhuru táwọn fún àwọn àfáà báyìí ẹja tó fún Sheikh Adam náà. àwọn èèyàn ń fi dáadáa yìí bá wọn lò nítorí pé ń ta mọ̀mọ̀ wọn òun náà ní dáadáa. tọ́ àmọ́ dáadáa táwa wá ń wòwò wọn yìí àti dáadáa táà fi ń bá wọn lò yìí àtàwọn àdáàr ilmiya táà fi ń bá wọn lò yìí, Mudiru al-Markazi tí ń bẹ́ńbẹ́ lọ́wọ́ yìí àwọn wá ní gbogbo àdáàrù ní kò sí tó jọ. àwọn wá ń sọ wárọ̀ bàbá wọn fún wa pé báwọn ti rí òun náà ni bàbá náà ti rí, báwọn ti ya ẹni tó fẹ́ mọ́ da nǹkan rú yìí pé bẹ́ẹ̀ náà ni bàbá náà ti ń da nǹkan rú. tàṣùwìrù tán gbé wá nù. tọ́ bá wá ń sọ wárọ̀ bàbá yìí báyìí, ẹ má jẹ́ àtàyìn o, nílẹ̀ Yorùbá yìí bàbá náà ó forí kó nǹkan o. bàbá ó ṣe kí lágbé yìí, bàbá ó forí kó àṣà, nítorí pọ́rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yọ̀rọ̀ pé ìwọ tó bá ti wíwíkúwí wọ́n correct rẹ, bọ́ọ̀ bá ti gbọ́ wọ́n tètè sọ bí tí wọn náà bá wà, wọ́n jẹ́ ọmọ bọ́ ti mọ òun lọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí. so ẹnì kan ò gbèrò àti lóun fẹ́ yẹpẹrẹ Sheikh Adam, a sì tán má àti mú Sheikh Adam wálẹ̀, àmọ́ tán bá sọ Sheikh Adam dín táwọn ò mọ̀ fi defend ara wọn. ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí ò mọ Sheikh Adam rí o, ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí kò ṣe kíni, kò mọ Sheikh Adam rí, kò mọ bàbá wa Lájí Àgbà rí. ẹ wo àwọn ọmọ bàbá wa Lájí Àgbà, àwọn àdàbíyà yìí sì ń bọ̀ wá owó tí ń ṣe yìí, preamble kọ́ la pè. àwọn ọmọ tí bàbá wa Lájí Àgbà bọ́rọ̀ bá délẹ̀ pé ọ̀rọ̀ wá di pé tẹ́símọ̀ wí rèé, àwọn ò sáré mọ́ fi rẹ̀ pé in tí bàbá àwọn náà sọ náà nù. subhanallah, in kíkíní o, in tí bàbá àtàwọn sọ náà nù. àwọn tún wá mọ̀ pé kó lè yé kálukú ńgbà míì, wọ́n tún wá mọ̀ lọ rèé wánu tíra bàbá àwọn wáàsí tí bàbá ti ṣe, wọ́n wá mọ̀ gbé jáde. yà kẹ́lẹ́ bá mọ̀ pé tí bàbá ti wá mọ̀ ń sọ rèé, wáàsí tán ṣe ń jọba yìí rè, wáàsí tán ṣe ń jọba yìí rè. ẹ dákun, ta ni ò wá mọ̀ bà wọn ló kọjẹ́, ta ni ò bẹnu àtẹ́lù wọn. nígbà ọ̀rọ̀ wọn ò bá ti kúrò nídìí òdodo, àwọn èèyàn máa wọ́n máa mú ọ̀rọ̀ tí wọ́n sọ nì, wọ́n máa ṣe kí ni, wọ́n tún máa fi máa pẹ́ àbáyé mọ̀ lápọ̀nlé o. tọ́ bàbá Kàmálì sì wá ń bẹ lórí ọ̀nà wọn, hayyan jọ wọn bẹ láyé, wọn lo ọ̀nà nìkú ni, wà mọ yìí tàn wọ́n tún kú tán, kálukú tún sì ń bọ̀wọ̀ wọn. àmọ́ irú àpọ́nlé yìí ló yẹ kí Sheikh Adam náà mọ ní, pé tán bá ti ń gbọ́rọ̀ kalẹ̀ káwọn ní àwọn náà sọ bẹ́ẹ̀. tọ́ àwọn nǹkan tó tún wá jó lólùfẹ́ wọn bí àwa táwa náà kéékèèké díẹ̀ báyìí pé bàbá yìí náà sì wà ní dáadáa tó ń sọ, àwa máa lọ mọ́ àwọn dáadáa níwá pé bàbá sọ báyìí, ẹ̀yin ó tún wá mọ̀ fẹ́ mọ̀ dáwó pé irọ́ o, bàbá yìí ń wá sọ fún wa pé dáadáa tẹ́ ń sọ bàbá ò sọ dáadáa ń bẹ̀ o, ìtẹ́yìn sọ tá ń pè láburú náà pé aburú náà ni bàbá sọ. ẹ lè fi bàbá ṣe túrúsù. àwọn ní kí wọ́n mọ̀ pé kíní kan fún wa ní kíní àtúrùsù ni in tí ó pé bí èèyàn bá ń bẹ lójú ogun,
táwọn ẹ máa ń gbà kan tí ó wá kéré jù báyìí lọ táwọn máa ń wo fíìmù àwọn tó máa ń já sọ́ọ̀dì àbí kí wọ́n máa ń jà wọn ṣe é pé wọ́n máa ń fi kíní kan sọ báyìí tí wọ́n fi ṣe báyìí kí ló kọ kíní òṣàdù ẹ sọ torí yín sí pẹ̀yìn náà sórí ìjòkó láìpẹ́ ẹ wàá dá sí tó délẹ̀ yìí. àwà ṣé yóò bá rẹ nu ẹ ṣeun àwọn aláṣà kí wọ́n gbọ́ ìwà púpọ̀ òṣàdù wa mujahid wọ́n ń bẹ pẹ̀lú mi inú maktaba àwọn láwa yìí alhamdulillah adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwà tó máa fi ṣe kínú wọ́n fi ń dá ìdá padà bẹ́ẹ̀ bá sọ Sheikh Adamu di àwà tí wọ́n pé àwà táwọn fi ń dá ìdá padà yìí ọ̀dá tí máa ń bọ̀ orí kí ni ó bá àwà ni o ẹni bá fi Sheikh Adamu blọ́ọ̀kì lórí ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí tọ́ àwọn suyufu rudud eléyìí tí ń lọ yìí wasihamu rudud eléyìí táwọn èèyàn ń ta yìí yóò bá wọn o yóò ṣe kí ni àbá yóò bá wọn tí yóò sì sí nǹkan kan tí ó tẹ̀yìn ẹ̀ jáde ìdí rèé àpọ́nlé òní àwa fi ó dábùkù bàbá yìí lápọ́nlé àmọ́ àwọn eléyìí tán lò wọ́n fún rèé látòrí Mudiru al-Markaz àti gbogbo àwọn tọ́jọ́ ń wí kú wí tán wí káàkiri ẹ bá ti wá wí pé Sheikh Adamu sì sọ dáadáa báyìí bàbá Kàmọ́lì náà sọ dáadáa báyìí àwọn bàbá Kàmọ́lì ó wá jáde lọ́mọ kéwù ni lọ́mọ bíbí inú ni àwọn máa rí bàbá pé bàbá àwọn ti wí náà nù bàbá sọ bẹ́ẹ̀ bàbá sọ bẹ́ẹ̀ ẹ̀yin gbà wọn bá wá fi tì sọ́dọ̀ Sheikh Adamu Mudiru al-Markaz ó wá jáde wọ́n sì máa ní pé bàbá tí bàbá àwọn sọ kọ́hún ẹ wo ọ̀rọ̀ nìkan ṣe àpá àwọn náà lọ rè gbọ́rọ̀ Sheikh Adamu jáde pé laysa min ta'alimil Islam meanwhile tí Sheikh Adamu sì wí bẹ́ẹ̀ wíkúwí ni ìsọkúsọ ni àṣìsọ ni báwọn èèyàn má ṣìsọ yìí àwa wò pé àwọn àlùfáà tó jù wọn lọ náà wọ́n ti ṣerú àṣìṣe báyìí ìsọkúsọ pọ̀ lẹ́nu àwọn àfáà míì náà tán ti lọ tẹ́yẹ́ wo pé irú ọ̀rọ̀ wo rèé àmọ́ ń gbà wọ́n sọ Sheikh Islam Ibn Taymiyyah rahimahullah wọ́n dìde kọ̀rìsà ńlá kan wọ́n wá pè ní raf'ul malam 'anil a'immatil a'lam yíla pé jẹ́ wọn raf'ul malam 'anil a'immatil a'lam èyí tá a bá wá rí nǹkan tá a fẹ́ pé ìsọkúsọ lọ́dọ̀ àwọn àfáà tá a fi máa bú wọn raf'ul malam àébù ní ẹja kakú fún wọn àwọn tó wá sọ Sheikh Islam Ibn Taymiyyah rahimahullah wọn wá fi bú wọn wọ́n ṣe báyìí lóòótọ́ àmọ́ bóyá tán ṣiṣẹ́ ni pé hadisi tó sọ̀rọ̀ bóyá wọn rí bóyá wọ́n sì rí lóòótọ́ àmọ́ wọn lérò pé bóyá hadisi ni bóyá dọ̀ ìfò ni àbí lóòótọ́ hadisi ẹjọ́ sọ yìí lọ́dọ̀ wọn àmọ́ àgbọ́yé táwọn lọ́ọ̀dì ń gbọ́yé bẹ́ẹ̀ òun ló kù díẹ̀ káàtó gbogbo orú àwọn àṣìṣe àwọn àfáà bẹ́ẹ̀ bí Ibn Taymiyyah táwọn wọ̀nyí sọ di ọ̀tá àwọn yìí tán fẹ́ yẹ̀yẹ́ rẹ̀ wọ́n fẹ́ sọ dẹni yẹ̀yẹ́ Ọlọ́run sì tóbi lọ́ba o man 'ada li waliyan faqad adhantuhu bil harb olúwalẹ́ ní bá fẹ́ bá àwọn ẹni Ọlọ́run jà òun rẹ́dí àti òun kéde ogun pẹ̀lú ẹni náà ni o ẹ wo bí tí Mudiru al-Markaz fẹ́ yí ẹ̀yẹ́ Sheikh Adamu ń jò ní inú táwọn èèyàn gbá mi sọ tán sẹ́ndì sí mi wọ́n fẹ́ yí ẹ̀yẹ́ Sheikh Adamu inú ọ̀sẹ̀ yìí náà ni àwọn ẹ̀yẹ́ Ibn Taymiyyah níbẹ̀ náà tí wọ́n tún ti wọ́n wúwi kú níbẹ̀ náà àwọn tí ò tún wá mọ kí ó ní wọ́n yọ àlébù wọn jáde wọ́n ń ka ọmọ rí pé àwọn tán ni wọ́n mọ kí àwọn náà máa tún yọ àlébù jáde yìí àbíkọ́ lọ́n kó ṣàánú wa ẹ̀yin lẹ́ fẹ́ yẹ̀yẹ́ àgbà àfáàní ẹ̀yin lẹ́ wá yẹ̀yẹ́ títí ẹ tún wá ń yẹ̀yẹ́ lọ́dọ̀ àwọn aláìmọ̀kan tán kéwú àwọn tán kéwú tó yín náà tún wá ń yọ gí jáde pé Mudiru al-Markaz ń jẹ gí wọn lẹ́nu ẹni tí ò kéwú yìí sọ pé Mudiru al-Markaz ń jẹ gí ó sì rí mú ṣe ni pé wúrọ ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ fura gbọ́mọ̀ takò àwọn ẹni Ọlọ́run mọ́ Ibn Taymiyyah ọ̀hún ọ̀rọ̀ rẹ̀ làwa wá ń lò tẹ́ǹbù ọ̀rọ̀ rẹ̀ làwa ń lò láàbí fúnṣẹ́ Adamu lẹ́skíùsì níbi gbogbo àwọn ọ̀rọ̀ tán bá sọ tí ò bá Al-Qur'ani tí ò bá súnà lọ tó pọ̀ nú ọ̀rọ̀ wọn bí nítorí ẹ̀ka yẹpẹrẹ wọn àáfàá náà ni wọn ìran àáfàá ní sì mọ́ ṣe kíni ni mọ́ ń ṣàtìṣe al-Imamu Dhahabi alayhi rahmatullah ló sọ bìkan náà ọ̀rọ̀ rẹ̀ ó ní laysa min sharutil alimi alla yukhti ó ní kìí ṣe má jẹ̀mú tó wà fáwọn àáfàá nípa gbọ́dọ̀ ṣàṣìṣe láfi mọ́ láàfàá irọ́ ìran àáfàá náà ni mọ́ ń ṣe àṣìṣe a máa ń bà wá nú jẹ́ ń sì ń dùn wá but kọ́rọ̀ yìí máa di bá mi Sheikh Adamu ló kù tí wọ́n fi ń ṣe tours tó fi wọ́n ṣe ẹ pé ló kọ̀ọ̀kan fílẹ̀ kan ṣáà àwà wọ́n fi wọ́n ṣe àwà ẹ sì ń wò kálukú sì ń wò náà kálukú sì ń wòye kó tó wá yíwọ́ ẹni tí ò fi wọ́n ṣe àwà òun fi wọ́n ṣe mẹ́gùfàr kí là pé mẹ́gùfàr arúgbó sì pé ní mẹ́gùfàr ń gbà mí mẹ́gùfàr tún àti mẹ́gùfàr nìyí táwọn tó máa ń ja ìdáhùn náà tí wọ́n wá dé sórí báyìí ìdà tán bá ń gbé bọ̀ yìí tí ó fi bá òun kí ni kó bá
kíní tóun dé sórí òun ní kí náà pé yóò sáà akoto onírin tí wọ́n wá dé báyìí tó bá ti jẹ́ sá ní àdá báyìí ìjọ bí bá akoto nì ní ó bá Sheikh Adam làwọn wọ̀nyí tí wọ́n ń lò báyìí ọ̀rọ̀ ìjáàbù ṣẹlẹ̀ wọ́n lo Sheikh Adam bó jẹ́ pé bí nìkọ́ọ̀bù náà lò wọ́n sí àmọ́ tí Sheikh Adam sọ ń bẹ ọ̀rọ̀ nìkọ́ọ̀bù náà mistake ni ọ̀rọ̀ ni ò bá mímọ̀ lọ kán nílé sàmìntà alimil Islam kò bá ìmọ̀ lọ kò bá Al-Qur'ani lọ kò bá súnà lọ a máa fún lẹ́skúsì pé bó ti yé wọn mọ́ ní ọjọ́ náà gẹ́gẹ́ bí Ibn Taymiyyah àti mọ́ fáwọn àfáà tó lọ náà ẹgbẹ́ ẹ mọ́ bú wọn àwọn àfáà náà lè mọ gbogbo nǹkan tán kìí sì ṣe májẹ̀mú tá a fi mọ̀ wọ́n láàfáà tó yanjú nìkan mọ gbogbo nǹkan wọ́n ṣe mistake nù àwa náà wá bá Sheikh Adam wò pé wọ́n ṣàṣìṣe ẹ̀rí báwọn àdéhùn wọn excuse náà fún wọn a sì ń ṣàdúrà fún wọn. ọ̀rọ̀ Sahih Bukhari ṣẹlẹ̀ pẹ̀lú tariqa aqlaniyya haddama tí Mudiru al-Markaz ń lò tariqatun aqlaniyatun haddama tí Mudiru al-Markaz ń lò nígbà àwọn èèyàn wá kóbò wọn àwọn èèyàn tún wá lọ rí mọ́rọ̀ àwọn bákà mọ́lẹ̀ wá alájà àgbà àwọn ọmọ Bukhari àwọn àbáàlẹ̀ Yorùbá wọ́n mọ Bukhari àwọn mọ̀ríkà àwọn àdàbí àgbà táwọn ó jáde wọ́n níbẹ̀ ni ó bí bàbá àtàwọn ṣe kíni bó ti rí nù ìgbà táwọn tí Markaz ti wá ó jáde àwọn náà mọ̀ ní akílẹ̀ ń wí ṣé àbíbò kú ò nílànà bàbá wọn kò kú òbó bàbá ò ṣe báyìí àbàbá rí bẹ́ẹ̀ wọ́n bá fún ara wọn náà sì lọ rí kó àdìsí jáde níbi tí Sheikh Adam náà ti ń lo tariqatun aqlaniyatun haddama láti fi takò àdìsí tí ń bẹnu Sahih Bukhari bí àdìsí àwọn mẹ́ta kan tí wọ́n bẹ lábẹ́ abẹ́gọ́r wọ́n nígbà náà kò yàtọ̀ sí gbìyànjú pàlọ́ àdìsí ànábì nù aqlaniyya tariqa aqlaniyya náà fi takò àdìsí agbọ́njọ́ náà a máa tún wo pé àbáyé náà ṣe tí wọ́n sọ yìí àwọn èèyàn tó fún ẹ lẹ́skíùsì torí pé mọ́ ní àjùtán lò tí Sheikh Adam lò ń bẹ̀rùn ayémáyé nǹkan ní bẹ́ẹ̀ náà Al-Qur'ani tó ẹ̀kan tako àbí ìsáàdù mú parọ́ ni láwọn nǹkan tó yẹ pé ó àṣìbá àbìrìkà àbí nígbà táwọn Bani Israel bá ń sọ fáwọn ànábì wọn pé báwa sọ fọ́lọ́run pé kó ń jẹ́ mọ́ bọ̀ láti sánmọ̀ ẹ dákun ákìlù wo ló gbà yìí oúnjẹ sì ń bọ̀ láti sánmọ̀ lóòótọ́ Musa sọ bẹ́ẹ̀ àmì àwọn Bani Israel sọ bẹ́ẹ̀ fún Musa sì bá wọn bẹ́ẹ̀ lọ́hùn oúnjẹ sọ̀kalẹ̀ àwọn àwárí yúnà tó sọ bẹ́ẹ̀ fún Ìsá ó tún ní àṣẹ ẹgbà ní oyún náà tún wáyé kí lẹ́ pé ìbáká ìwọ́n jẹ́ ìbáká òkè náà kọ́ ẹ̀ ṣe wọ́n yìí gbọ́ Yorùbá dáadáa ẹ̀rẹ́ ṣàkídẹ̀ wáyé ẹ̀ mọ̀ máa sọ yìí tí mo gbọ́ ẹ̀rọ ìbáká ń jáde nínú àpáta ákùlùwò ló gbà yìí so intan lò láti fi takò hadith ruga tí Sheikh Adam lò yẹn ó yẹ kí Sheikh Adam lè lo fi takò àyà Kùránì náà àmọ́ àwọn ilzamatu yìí fún Sheikh Adam kí ló fà ní pé àníṣe raf'ul malam anil a'immatil Ibn Taymiyyah ló gbà wọ́n lẹ̀ lọ́wọ́ wa Ibn Taymiyyah ló ṣe gíní òun ló gbà wọ́n lẹ̀ Ibn Taymiyyah tó wá gba Sheikh Adam lẹ̀ tí wọ́n kó gbogbo yìí àmọ́ insọ́ọ̀fù làwa kọ́ lọ́dọ̀ Ibn Taymiyyah insọ́ọ̀fù láti kí lẹ́yìn àwa la kọ́ lọ́dọ̀ Ibn Taymiyyah ìsọ́ọ̀fù náà làwọn ọmọ wa lò nítorí ìwíkúwí tí Mudiru al-Markaz káwá ní tó kù ní ká máa kó gbóngbó lu Sheikh Adam àmọ́ ò ṣe ọ̀rọ̀ ẹlẹ́kejì kọ́ ẹlẹ́kejì ń fẹ́ kí n lé àwọn ọ̀rọ̀ ńlẹ̀ dáadáa ó gbá àwọn ọ̀rọ̀ yìí àwọn àdìtì tí wọ́n kó wápọ̀ ó mọ̀kànra mú yìí wá ni o tí ó pe tariqa aqlaniyya ní Sheikh Adam ló ń bẹ àdámọ̀ sí ni àmọ́ fún wọn excuse bí àwọn lè mọ̀ páwọn ti ń lo aqlaniyya gẹ́gẹ́ bó ti mọ́ ń wáyé fáwọn àfáà míì náà kódà àwọn àfáà ọ̀rọ̀ ara wọn gan wọn mọ̀ sí gbọ́ ọ̀rọ̀ gílágbé ọ̀rọ̀ ara wọn nígbà tí yẹn bá ń ṣe ọ̀rọ̀ ara ẹni gbọ́ kódà ń gbà mí ọ̀rọ̀ ara wọn kàn mọ́ tu sí pé mo fẹ́ tu báyìí but àwọn àfáà tán bá rí wọn ní kalamul aqra ni nígbà nìkan fẹ́ sọ̀rọ̀ sí Abu Hanifa sọ̀rọ̀ kan tó dùn ni o òun náà wá fẹ́ fèsì nígbà tí ó fèsì ṣẹ́ mọ́ tó wí ní Abu Hanifa rẹ̀ wò lọ ń pọ́nlé Abu Hanifa tí ìwẹ̀ jẹ́nàbà Abu Hanifa tí ìṣe ìwẹ̀ jẹ́nàbà ó sọ yìí ó bá tún ní Abu Hanifa rẹ̀ wò ní Abu Hanifa tí ìgbàwẹ̀ Ramadan ní ìwà ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí mas'ala kan l'Abu Hanifa dì mú mas'ala ni wọ́n túmọ̀ sí pé kéèyàn tó lè di pé yóò wẹ̀wẹ̀ jẹ́nàbà lọ́dọ̀ tèmi o innamal ma'u minal ma' ẹni tó bá báyàwó sùn tó bá da omi nìkan ló dáràn kó wẹ̀ jẹ́nàbà tí ó bá ti da omi kò dáràn rẹ̀ ọ̀rọ̀ yẹn àdífì míì sì ti wá lẹ́yìn àdífì tí Abu Hanifa ń dìmú yẹn tó ti takò ọ̀rọ̀ tí Abu Hanifa sọ
pẹ̀lú pé ìdàlítàkọ̀lẹ̀ khitanani faqad wajaba al-ghusl pé njọ́ tí khitanu méjì tí abẹ́ ọkùnrin àti tóbìnrin bá ti kanra wọn ó ti di pé kán lọ rí wẹ̀ jẹ́nàbà yóò já sí pé wọ́n dá mi o wọ́n dá mi o kán lọ rí wẹ̀ jẹ́nàbà ọ̀rọ̀ ní ìwádìí pé a jẹ́ pé wọ́tọ̀ lè di mókìfù yìí mú a jẹ́ pé njọ́ tó bá báráwó rẹ̀ ní nǹkan pọ̀ ọ̀ ní máa wẹ̀ jẹ́nàbà nù ló bá kọ̀ pé àgbà nífà wo tí wẹ̀ jẹ́nàbà àwọn àfáàdé wọn ni ẹ mọ́ dẹni tó sọ̀rọ̀ yìí lóhùn ìjà ló dé lóní fi ń dígí ni ìfìndò báwọn àfáà tí máa ń fúnra wọn lẹ́skíùsì nù so bá ara fáà tán bá tún sí ọ̀rọ̀ ọlọ́run ọba gbọ́yé ń bò míì náà á fún wọn lẹ́skíùsì Ibn Taymiyyah ló kọ́ wa òun ló ṣàlàyé ọ̀rọ̀ yìí òun lẹ́mọ̀ ń yẹ̀yẹ́ yìí pọ́ìntì kan tún pọ́ìntì míì tún ni pé ọ̀rọ̀ tún délẹ̀ nígbà pariwo Bukhari ọ̀rọ̀ tún débi ọ̀rọ̀ nùzúlù Ìsá ọ̀rọ̀ débi kínú jẹ́mọ́ ó débi ọ̀rọ̀ nùzúlù Ìsá ìsọ̀kalẹ̀ ìpadàbọ̀ Jésù tí pé yóò padàbọ̀ lẹ́ni tí ó sọ̀kalẹ̀ láti sánmọ̀ báyìí abátúnlọ̀ rí kó tíra Sheikh Adam wa durusu tawhid wal aqida èmi sì mọ́ fẹ́ ṣe kíní kan ibi tí má ti fẹ́ kó Sheikh Adam mo mọ́ make sure pé ibi tí mi tí ìrọ̀rọ̀ wọn míì tó takùn kan torí irú nǹkan báyìí torí irú mẹ́sì báyìí tí wọ́n já olúwa rẹ̀ sí torí mẹ́sì lélẹ́yìí tí Mudiru ń ṣe fún Sheikh Adam yìí mẹ́sì ni tó àwọn kó tíra durusu tawhid wal aqida gbogbo àwọn èèyàn ṣí ààrẹ gba àwọn èèyàn tí wọ́n kọ́ ṣí ààrẹ kémi kan tó sọ wọ́n ti ṣí ààrẹ káàkiri hàn Mudiru Markaz mọ̀ tí wá fèsì yóò ráì pọ́sẹ̀ yìí náà fèsì rẹ̀ táwọn èèyàn sẹ́ndẹ̀ torí ìtí ìráyè gbogbo kọ́nfẹ́rẹ́nsì wọn ìtí ìráyè rẹ̀ torí ìrìwò ẹ̀lú ògùn ọlọ́ insha Allah ta'ala ńgbà tí ó bá fi di weekend wẹ́kí ń dẹ́kù bí idhnillah àwọn ará Ṣakí àti ń bára wa sí fàájì náà àwọn dáwọ́rọ̀ tá a wá àti yanjú àwọn kankan yìí ní yìí ó dàgbé sí yàrá láfi irú ní ìṣe ọ̀rọ̀ wá débi ọ̀rọ̀ yìí pé ó yẹ ká sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí gba ara yìí bá wo conference ní kéṣì ọ̀tọ̀ nu àmọ́ nú ẹ̀ náà ti wá ń sẹ́ndì kí ni láti bí ìjẹta àbá náà kọ́nà ti ń jẹ́ kí wọ́n mọ̀ sọ báyìí irú ọ̀rọ̀ wo rèé ìgbà wọn wá ṣe yìí wá rè bí irọ́ wá ní bóòtọ́ àmọ́ èmi ò lè pè wọ́n rọ́ torí pé irú ẹ̀ ti pọ̀ tán ti má pè ju èrè wá ó wá lè jẹ́rọ̀ o ó sì lè jẹ́ kí ni jama ó lè jó òótọ́ àwọn wá ń kílèmù pé Sheikh Adam rahimahullah pé wọ́n tún padà ń kọ́nu tíra wọ́n padà ń ṣe ní wáàsí nígbà àwọn èèyàn ń kọ́ ọlọ́kan ọ̀jọ̀ kan tíra jáde tí bàbá ti sọ̀rọ̀ dáadáa yìí àwọn anirọ́ àyítẹ̀yìn rínú pé bàbá padà ṣe ní wáàsí ǹjẹ́ kí náà ṣe ní wáàsí wọ́n náà ṣe ní wáàsí pé Jésù ò padà wá kankan tọ́ jama ṣeéṣe àdábọ̀ wọn ń tàn wá nu tíra nu àbọ̀ ń bẹ̀rù pé tíra yóò dọ́dọ̀ àwọn Lárúbáwá káṣírí wọn bá lè mọ́ tún bẹ́ẹ̀ kí náà ń bẹ̀rù sí táwọn lè kọrú ẹ̀ nu tíra tẹ́lẹ̀ pé a bá ti ń sọ̀rọ̀ báyìí nísìnyí àbùkù ti ń dé kọ̀hún àpọ́nlé wọn yìí àwọ̀ sì fẹ́ kó dàbùkù nítorí bí àwọn okọ̀ kan tẹ́ mọ̀ rí mi tọ́pìkì mi tí ń bọ̀ wà mọ́ dákọ̀ ọ̀nù àwọ̀ òfẹ́ kápọ́nlé òun kó di kíní kó dàbùkù tó bá ti ń di pé wọ́n kọ́ wá báyìí ayé ṣe káàdá mọ̀ jẹ́ mùnáfíkí ni ṣáájú lójú méjì ní ṣẹ́gbẹ́ ọ̀tọ̀ ni tí wọ́n sọ bí ọ̀tọ̀ ni tí wọ́n sọ bí torí tó kù tẹ́fẹ́ ká pè wọ́n nù torí gbogbo excuse táwọn fún wọn tán bá sọ ilé ìbóyá báyìí tán bá sọ ilé ìbóyá báyìí ẹ ti fẹ́ kẹ́ excuse náà tán lọ́dọ̀ wà nù bó ti ń di pa tí ń ka nǹkan mẹ́ta nǹkan mẹ́rin nǹkan márùn-ún wọn sọ ilé ń bì tún sọ ilé ń bì sọ ilé ń bì tún sọ ilé ń bì pàwọn fún wọn lẹ́skíùsì pé àwọn àlùfáà ńláńláńlá tí wọ́n ti lọ náà àwọn ọmọ rírú ẹgbàá mi nú ọ̀rọ̀ wọn Al-Imam Shafi'i rahimahullah ẹ̀mẹ́jì ló fi mọ́sáàbí méjì ní ìkómọ̀jẹ́ kọ̀dímù ìkómọ̀jẹ́ jẹ̀díd táwọn àlùfáà sì rẹ̀ kọgbọ́n sì mìíràn fi rí lẹ̀ bẹ́ẹ̀ tọ́ àmọ́rú eléyìí sóò láàfin rẹ̀ mú Sheikh Adam ń kọ́ tó dáhùn sọ pé kan ní kọ̀dímù ìkan ní jẹ̀díd a máa kàrí pé wọ́n sọ ilé báyìí wọ́n sọ ilé báyìí Sheikh Islam Ibn Taymiyyah rahimahullah ẹ̀wọ̀n àwọn bá sọ̀rọ̀ ń pa àwọn fuqaha al-murji'ah ó ní bá ti ròyìn wọn bì kan wọ́n tún débì kan wọ́n tún ròyìn wọn bá kan ó gbé àwọn afáàpá ẹja àbáwọn wípé kéé eléyìí wà mujmalu bí ni eléyìí wà mufassal ẹ̀fẹ̀ eléyìí ẹ̀fẹ̀ gbọ́ eléyìí ẹ̀fẹ̀ eléyìí ẹ̀fẹ̀ gbọ́ eléyìí ó sì yanjú ó sì lọ sòsé ó sì clear. àmọ́ tí Sheikh Adam rahimahullah tó wáyé kí ni àwọn masáìlú ìṣìyàdíyà táà ti rí fáwọn àfáà tó kù táwọn fún wọn excuse ní ààyè máa wò lọ bẹ́ẹ̀ àmọ́ ó ti ń kan ọ̀rọ̀ àkídà báyìí o ó ti ń kan ọ̀rọ̀ àkídà ó ti ń kan ọ̀rọ̀ tawhid ó ti ń di pé bí ọ̀rọ̀ nùzúlù Ìsá wọ́n ti ń fi tí ó tọ́ wọ́n ti fi nílẹ̀ mú Sheikh Adam rahimahullah ẹ̀rí pé láti bí ọjọ́ mélòó àwọn èèyàn wa àwọn ọmọ ìyá wa lọ́ọ́ bá aṣọ kálukú lẹ́sàn-án lóore àwọn tí wọ́n kọ àtàwọn tí wọ́n ṣe fídíò pẹ̀lú gbogbo èèyàn ṣe fídíò kan yìí sọ̀rọ̀ ń pa ẹ̀ ẹ̀rí pé Sheikh Adam rahimahullah àwọn gan wọ́n yìí wọ́n rà Wahab wọ́n ṣe gbá wọ́n ṣàwo mọ́rí abáyé tí báyìí rí yìí
tí bá tún rántí náà pé ogun iṣẹ́ ara mọ̀ gbé ti dáwà Muhammadu Mudiru àbí nílọ yìí dádìdì kọ́ dídí lórí ẹ̀ tọ́ tó yẹ pé bá ṣe ń sọ pé ìwọ àfáà tó bá fẹ́ ṣe dáwà Muhammadu Mudiru àtàwọn báyìí ó ní kọlù àwọn náà ní gbogbo dáwà Muhammadu Mudiru òun náà tó jẹ́ pé òun gan ni usulu dáwà rẹ̀ tó ṣe lédè alikitabu wa sunna àwọn sì dénú tíra wọ́n sì ń ṣalẹ̀ ẹ̀kọ́ kan wọ́n ń ṣa nígbà àwọn tó wá ṣe wọ́n wá fi yín pé àwọn dùátì gan làwọn ń bá sọ̀rọ̀ mẹ́. jama àwọn kinní yìí ó ní mẹ́sẹ̀jì tí ń pàṣẹ o ìdíwà rèé mo fi wá ní abẹ́wáfẹ́ ṣe ìmọ̀ràn pàtàkì àwọn tí mọ̀ràn pàtàkì mi yìí fẹ́ lọ bá àwọn làwọn tẹ́rì tí mo dárúkọ wọn adárúkọ Sheikh Thawban Abdullah Sheikh Thawban Adam Abdullah Al-Ilori ìyẹn ni pé ìmọ̀ràn pàtàkì kí n wo bí mo kọ́ sí orí mọ́ ìyàtọ̀ síra wọn ìmọ̀ràn pàtàkì fún àwọn ọmọ Sheikh Adam bíi Sheikh Thawban Adam, Sheikh Juma Adam, Sheikh Yusuf Adam, Sheikh Adnan Adam, àtàwọn míì Muhammad Abdullahi Adam, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọmọ Sheikh Adam. Àwọn la fẹ́ fún mọ̀ràn yìí. Èèyàn ní nírú bàbá yín bàbá kó mọ́ rò pé òun ṣe kí ni? Àwọn ní bàbá. Tí bàbá yín bá jẹ́ bàbá tiwa náà tán bá láwọn àṣìṣe gan irú mọ̀kọ́mù tí Ibn Taymiyyah dúró fáwọn àfáà tó kù ó làwọn náà fẹ́ dúró àwọ̀ excuse fún wọn ni ní defend wọn bí rọ́ bàbá àìmọye lómi sọ pé bó bá ti ń sọ̀rọ̀ pa àwọn oníbídíà báyìí bá dé irú bídíà tó ti sọ bàbá yẹn náà wọ́n ṣe bẹ́ẹ̀ bàbá tèmi lóòótọ́ wọ́n ṣe bẹ́ẹ̀ àmọ́ kò wọ́ sí báwọn ìtumọ̀ rẹ̀ ìjẹ́yàn nù ìjẹ́yàn ó gbé kálukú pé bàbá mi so èmi máa ń tẹ́ ẹ̀fẹ́ fíìl tó bá di pé àwọn èèyàn ń kó gbóngbó bá bàbá yìí àmọ́ abẹ́lẹ̀ ọ̀kọ́ lọ́mọdé ò di bẹ́ẹ̀ àmọ́tẹ́gùn rẹ̀ ti ń fẹ́ Mudiru náà sì ń ṣe bẹ́ẹ̀ torí Mudiru ti ń sọ Sheikh Adam di turs wọ́n ń sọ Sheikh Adam di mẹ́gùfàrù tán bá ti ń sọ wọ́n di túrùsù tán ń sọ wọ́n di mẹ́gùfàrù ìran túrùsù àti mẹ́gùfàrù láyé ìdámọ́ ń bá wọn ni o ọfà mọ́ ń bá wọn ni kí náà pé kí náà fún mi lẹ́ẹ̀kan ìdákan akoto àti àwà wọ́n sọ Sheikh Adam di àwà wọ́n sọ Sheikh Adam di akoto wọ́n sọ wọ́n di turus àti megofar ìtàn sọ wọ́n di yìí ọgbẹ́ mọ́ ń bá nǹkan òun ni o ọfà ìmọ̀ ń bá nǹkan òun ni o àdá ìmọ̀ ń bá nǹkan òun ni o bó lẹ́yìn ò ṣe wá ní jẹ́ kán fi àwọn nǹkan burúkú yìí ròyìn bàbá yìí Sheikh Thawban jazakumullahu khairan wa zadakumullahu hirsan ala al-ilm an-nafi sáàrọ̀ yìí náà kọ́ mojú látọ́dá èyí mo fẹ́ rí pé mo ní free time díẹ̀ lórí àti wo àwọn nǹkan kan àárọ̀ yìí náà ni àbíkó jóòrù wọn jùmọ̀ yìí ó mo rí ibi tí Sheikh Thawban tó ti ń lọ́ǹtì tíra bí méjì kan láàárọ̀ yìí náà mo rí táwọn yẹn display ẹ̀ tọ́ àwọn sẹ́tẹ̀ ń ṣe yìí ẹ̀yin bàbá lẹ̀ ń túnṣe yìí àmọ́ràn tó ń dì mọ́ bàbá yìí lọ́rùn yìí pò lẹ́tì bá wa rí kúrò lórí wọn èkó ní wà wá ká kọlù wọn o àmọ́ bàbá gbé wọn kọlù wá bàbá gbé wọn kọlù òdodo bàbá gbé wọn kọlù àlìkìtàbù wa sunna ilẹ̀ Yorùbá yìí ó ti yàtọ̀ sí pé àwọn bàbá ló wá sọ bẹ́ẹ̀ kò sáyè rẹ̀ mọ́ ilẹ̀ Yorùbá o ilẹ̀ Yorùbá ní ìsìn ni pé gbogbo tí kálukú bá sọ kó máa ṣe déédéé àlìkìtàbù wa sunna ẹni bá ń wí nǹkan tó yàtọ̀ sí àlìkìtàbù wa sunna àwọn èèyàn máa yọ ìlọrin kì í jọ wí yìí kò rí bẹ́ẹ̀ mọ́ ilẹ̀ Yorùbá ti yàtọ̀ ìmọ̀ ti advance ìmọ̀ ti kúrò nípa àwọn bàbá kan ló wà lọ́dọ̀ wọn báyìí ìmọ̀ ti di pé nú àlìkìtàbù wa sunna tó wà nípìlẹ̀ ibẹ̀ ló padà sí àwọn èèyàn ìmọ̀ nísìn àgbé lórí àṣkáṣù mọ́ òdodo àfẹ́yàn mọ́ òdodo mọ́ nísìn òdodo làá fi ń dáyàn mọ́ báyìí tí a gbé níjọ́ ohun èèyàn làá fi mọ́ mọ́ òdodo nílẹ̀ Yorùbá abá ti máa fà kan báyìí àpògbò tó bá ti sọ òun náà lòdodo àwọn fẹ́yàn mọ́ òdodo ni o nísìn òdodo náà fi ń dáyàn mọ́ afá àti ò bá ti sòdodo tí ń parọ́ fáwọn èèyàn wọn ò mọ járáǹkì wọn ni o láwọn tó ń bẹ láyé àwọn tó ti wá kú ẹ̀kọ́ tí Ibn Taymiyyah kọ́ àwa làwọn máa lò pẹ̀lú wọn ẹ̀kọ́ ní Ibn Taymiyyah ló dídí kọ́ dídí ó kanlẹ̀ kọ́ tí rà ní lórí ẹ̀ fáwọn àfáà tán ti lọ bẹ́ẹ̀ ẹ̀kọ́ òun làwa wá rí pé àwọn èèyàn náà ń lò pẹ̀lú wọn àmọ́ bí Mudiru ṣe ń tì wọ́n yìí tí wọ́n ń ti àwọn kíní jáde tí kálukú wá ń dákẹ́ yìí kálukú wá ń dákẹ́ ìjọ pé wọ́n ń dákẹ́ ní gbangba tí kálukú bá wá ń dénú ọkàn rẹ̀ ó wà máa bára sọ pé bọ̀t ṣé Ádámọ̀ náà sì wá sọ irú ọ̀rọ̀ báyìí ó ti wọ́n di pé èèyàn wá ń bẹ̀mí ara rẹ̀ jà lóòótọ́ Ibn Taymiyyah àjọba àmọ́
àwọn náà ti wá sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí èèyàn wá ń jà pẹ̀lẹ́ mi ṣe pé tó bá dijọ́ kan agbára ò ní ka mọ́ èèyàn padà wá sọ pé ajá ṣé àdámọ̀ òun náà lẹ́ ń sọ náà ọ̀rọ̀ padà wá di bẹ́ẹ̀. à ń sọ ilé yìí àpọ́nlé bàbá yẹn dákun aṣọ àlà ni wọ́n wọ̀ ẹ má jẹ́ kí wọ́n tako sí o. Sheikh Thawban ẹ̀yin ní mọ̀ dájú ọ̀rọ̀ yìí kọjú torí ẹ̀yin ni mo rí pé ẹ jogún kọ́lámù ádámà lè lórí ẹ jogún kọ́lámù rẹ̀ sì jogún mọ́ rẹ̀ a sì rí lára tí àmọ́ àwọn ẹ̀tàn wí yìí Mudiru ò jogún mọ́ ádámà débi tí wọ́n jogún kọ́lámù rẹ̀ débi tí wọ́n jogún tahaduthu ádámà pẹ̀lú àrọ̀bíyà a rí lára wọn a rí lára tí ṣé ẹ máa wá wòye báyìí kí wọ́n sì máa fojú Sheikh Adam ká máa fi gbolẹ̀ ká máa wá forí wọn sọ òdodo tá bá forí wọn sọ òdodo òdodo ò lè fọ́ o òdodo ò lè fọ́ o in tó possible tó likely kó fọ́ oní Sheikh Adam àmọ́ lọ́wọ́ ní jẹ́ kí wọ́n fọ́. mo ń sọ ọ̀rọ̀ yìí pẹ̀lú inú kan ọkọ̀ kan ni kódà ẹ rí pé ìmọ̀ kọ àwọn tọ́bìkì táwọn kan wọ́n warning bò ìṣe máa wọ́nu yín wọ́nu yín ń pè àkíyèsí yín ń pè yín ní kẹ́lẹ́ mọ̀ pé kí ni yóò lè escalate kódà wallahi tallahi thumma billahi alazim ìmọ̀ sọ̀rọ̀ yín sọ pé àbí tó bá dọ̀la èmi fẹ́ ráì Sheikh Adam irọ́ àmọ́jà níbi a ti ń sọ yìí táwa kan bá ń dákẹ́ wallahi àwọn kan padà wo pé kódà wọ́n pa wà yìí ní dọ́lámọ̀ ẹ̀ ń ṣàbòsí ni ẹ mọ kíní yìí ṣe tẹ̀lé sọ ẹ mọ kíní ẹ̀sìn mọ̀ pé òun làbí ibùdó kíní tẹ̀lé sọ ẹ̀sìn mọ̀ pé òun lágbájá náà ló kíní tẹ̀lé sọ ẹ mọ̀ kíní tẹ̀lé sọ wọ́n sọ bẹ́ẹ̀. àmọ́ rántí lórí social media yóò ti bẹ̀rẹ̀ tó bí ọdún 3 àbọ̀dún 4 sẹ́yìn tí mo láwọn dìfà kan tí yẹn ṣe mú Sheikh Adam àwọn ọmọ ìyá ò gbàǹgbà tó di gba ibi à ń sọ̀rọ̀ lọ yìí ẹ wo báyìí àfààfà ń jọ náà tá a ní fífà gidi fífà tààrà ìsì ń bẹ lórí wọ́ọ̀lù mi dè ní. kéèké nínú ẹ̀ta tó ń fà ń jọ náà sọ fún mi kí kódà náà padà wá ẹ̀ máa tó tún padà ṣe ó wá ń fẹ́ mi lẹ́ ní wọ́n fún mi lẹ́ excuse pé ó dàbí pé ń tọ́ mọ̀ ń pa Sheikh Adam kiri lọ fi ń sọ báyìí excuse tó fún mi nù. torí pé àwọn nǹkan tẹ́sí mọ́ wúlò tọ́ àwọn nǹkan míì táwọn ènìyàn wá ń tú jáde báyìí Sheikh Adam náà sọ níjọ́ náà lọ́hùn wàláhì mi gò mà pa sọ́rọ́ ẹ̀ wàláhì tàllá ní nǹkan míì táwọn ṣe máa tú ẹgbà wọ́n sọ báyìí wọ́n sọ orí ilé náà wọ́n sọ orí ilé wọ́n ti wá ń kó kí ni tí wá ń pọ̀ èyí tí wá ń káyàn láyà. àmọ́ kò tó yíwọ́ Sheikh Thawban àwọn òpè yín torí kẹ́ lè máa bára yín jà lọ mo mọ̀ káwọn èèyàn kan ti máa wò báyìí pé wọ́n ṣàfẹ́ dalẹ̀ Sheikh Adam rú wọ́n fẹ́ kẹ́yìn Sheikh Adam ó dàrú àfà ẹni ń dẹ̀yìn Sheikh Adam rú náà lẹ́ni tí ń fa burú ròyìn wọn láburú tí ò sí àfà tó lè gbà lọ́wọ́ kò síbi tó fẹ́ gbé wọn lágbàáyé làwọn náà ṣe kọ́ sí Sheikh Adam ṣe kọ́ sínú tíra kan wá fi rú ẹ̀yìn lẹ́nu tíra kí wá wo bóyá sáwọn èèyàn wà fọwọ́ lẹ́rán wọ́n wà mọ̀ wọ́n rán pé àwọn mọ̀lánà ló sọ̀rọ̀ mọ̀lánà ti wo ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ ìmọ̀ ni o ogun ìmọ̀ ni o ìmọ̀ síre ìmọ̀ ò lẹ́bí ìmọ̀ ò lára ìmọ̀ ò léèyàn ìwọ tó bá ti mọ̀ náà ní tiẹ̀ ìwọ tó bá ti dúró lórí tí mà dúró lórí ọ̀rọ̀ yóò jọ mọ̀ gírì níjọba bá ti yẹ gẹ̀rẹ̀ kúrò lórí tí mímọ̀ dúró lórí ìmọ̀ tàbárọ̀ àní pé ìmọ̀ rí nítorí sọ yìí kìí ṣe láyé mi irú ilé ìkọ́lé mi ń pèpè sí bọ́rọ̀ mọ́ ti rí nù. ìfáàzù wa Yusuf Mujahid múlẹ́wà ẹ̀yin ló kù tá a mọ̀ retí báyìí ìdí ni pé jama mùsùlùmí ọlọ́run kó ṣàánú wa àwọn ọmọ Sheikh Adam àwọn tẹ̀rítà ń dákọ̀ yìí àwọn ọmọ tá à ń ríṣẹ́ wọn pàtàkì lọ Sheikh Thawban kò wá ní dáa kó wá dọ̀la káwọn náà wá mọ rí tó ṣe pé báyìí báyìí ní ṣe ń bàbá àwọn náà làwọn èèyàn wá ń ṣe báyìí bàbá àwọn náà làwọn èèyàn wá ń ṣe kí ni làwọn èèyàn wá ń ṣe báyìí bàbá àwọn náà làwọn èèyàn wá ń tírìtì báyìí wàláhì kò sẹ́ni ó gbèrò àti yẹ̀yẹ́ àwọn bàbá yìí o kò sẹ́ni ó ṣe kí ni kò sẹ́ni ó gbèrò àti ọlọ́run ò sì ní jẹ́ kí wọ́n yẹ̀yẹ́ aṣọ àpọ́nlé wọn kò ní dàbùkù aláwọn ibi tá a ti kọ́ láfa àwọn gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ táwa náà ń wà ní pé à ń ṣiṣẹ́ àwa náà ń kéwú lọ́wọ́ àwọn ará àwọn kan tó kí ń gbà tá à ń bá pàdé nínú mọ̀ a rí pé ó yapa sí tí bàbá fi lọ́lẹ̀ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ànírọ́fùlì mọ̀lámi Ibn Taymiyyah àtàkà àwọn àyímọ̀ tí Ibn Taymiyyah akọ́ fúnjọ́ náà ṣé àdámù ìdáyé wọn ìbí wọn àmọ́ àrípọ̀rọ̀ tí Ibn Taymiyyah sọ àwọn kọ̀ọ̀kan wà náà wà nú ẹ̀ ẹja bí fún bàbá yìí náà lẹ́skíùsì àmọ́ bí tí wọ́n ń wá ọ̀rọ̀ yìí lọ yìí a ní wọ́n fi wọ́n ṣe aturs kí náà pẹ̀lẹ́ gan àwà
wọ́n sì ń fi wọ́n ṣe al-mighfar kòtò onírin bàbá kọ́ntínú àti máa fi wọ́n ṣe àwà tán kọ́ntínú àti máa fi wọ́n ṣe kòtò kò ní dá o kò ní ṣe kí ni jama kò ní dá wàláì kò sì ní mú èso dáadáa wá a nífẹ̀ẹ́ Sheikh Adam nítorí parí pé wọ́n rìn lórí ọ̀rọ̀ mímọ́ kódà nínú tí àwọn èèyàn fi máa ń wò pé tí wàá rọ̀ lórí ọ̀rọ̀ Sheikh Adam báyìí kíní kan sí ló mọ́ ń ká mi papá mọ́ra tí bá rántí Sheikh Adam nǹkan tíra àwọn wí láyé wàláhì kíní kan wà síbi lẹ́nu kí bó ni bàbá yìí ti kọ́ kíní wàláhì tàlá pẹ̀lú bí ó ti mọ tó lárúbáwá ìwà mọ́ wo àwọn tíra àwọn 1960 1970 pé ilẹ̀ Yorùbá àwọn díbà ti wà yí gan kéwú ṣẹ̀ṣẹ̀ ń wọlé ni bó làwọn ti wá ṣàgbákò rúmọ̀ ń gbà náà tí ò sí íńtánẹ́ẹ̀tì kò sí kọ̀ǹpútà kò sáwọn fóònù àfọwọ́ra táwọn gbé káàkiri kò sí gbogbo ẹ̀ bóun náà ti jàmọ́ àwọn màlúmọ́ọ̀tì yẹn ó mọ́ àmẹ́zì èmi lára Sheikh Adam torí ẹnu wọn tátà náà rán là ń ka yìí èyàn mọ wàhálà tí yàn ṣe kíyàn tó rówó ra tíra àmọ́ wàhálà táwọn ṣe kíyàn tó aráyè ká àmọ́ àìní sùn àìní wo àmọ́ tó yẹ pé èyàn mọ̀ jẹun lọ́ba ìbẹ̀lẹ̀ ti mọ̀ ká ẹ mọ̀ sùn lọ́ba ìtírà lẹ́ka jẹ́bi sùn lọ tíra lẹ́ka báyìí jẹ́bi gbàgbé sùn lọ àmọ́ ọmọ pé àfọ́nù kan tún lè jẹ́ kíní kan rọrùn àmọ́ iwó tí yàn fi ra àmọ́ gbèsè tá à ń jẹ́ ń di tíra wallahi alazim kódà èní tí mo sọ̀rọ̀ lọ́wọ́ báyìí mo mọ iye tí mo ti ná lórí tíra lẹ́ni tí mo kàn sọ̀rọ̀ lọ́wọ́ báyìí èní nìkan tó yẹ máa dá pẹ̀lú mi ò pé lẹ́ni yìí báyìí àti tó jẹ́ gbèsè àti tí yẹn náwó tó yẹ kéèyàn fi jẹun ẹ̀dà ká wá rí àfáà kan nílùú àkókò yẹn kí iṣẹ́ rẹ̀ wá yọ báwọn iṣẹ́ rẹ̀ yọ ń bí àwọn kọ́mọ́ kéwú iṣẹ́ rẹ̀ yọ ń bí tàlíf ẹ̀jẹ̀ àgbádí fẹ́ni tó yẹ kíni fẹ́ni tó ládé àwọn tí mo ń ká èmi ń papá mọ́ra lórí ọ̀rọ̀ Sheikh Adam rẹ o àwọn tí mo ń ká èmi ń papá mọ́ra lórí kíni lórí ọ̀rọ̀ Sheikh Adam tí má ti rántí àwọn ilé yìí àmọ́ kò ní dá káwọ́ mọ́ rí dáadáa lára wọn kó wá jẹ́ pọ́ mọ́ wọn tán pè ní khalifa wọn ní òwà mọ́ júwe wọn fún wa pé báyìí ṣẹ́ẹ̀sì rí òdodo ọ̀rọ̀ kan rí o òdodo ọ̀rọ̀ ni pé tọ́rọ̀ bá di pé ká gbé sórí òṣùwọ̀n ọ̀rọ̀ ọmọ wọn ní wéètì ju tiwa lọ tó dá gidi lókùn táwọn kan mọ́ sí ìwádà pé agídí ìyàwó lẹ́ ń ṣe ọmọ èèyàn sọ pé bí bàbá òun ti ríre ẹ̀yin ní báyìí tó máa ń bẹ́ bàbá rẹ̀ ń bẹ́yìn sọ̀rọ̀ ń kọ̀rọ̀ ni tó bá kílèmù pé àwọn tó wà ń kọ̀rọ̀ náà fi sọ̀rọ̀ fáwọn nǹkan kí la fẹ́ sí ṣùgbọ́n ìtẹ́yìn náà jọ mọ wọn ọ̀rọ̀ ẹ̀sìn ló délẹ̀ ní ẹ bá ara yín jà àwọn lómi lè máa preserve kí àwọn ilé iṣẹ́ àfẹ́ dá wàhálà alẹ́ ọ̀rọ̀ dá wàhálà alẹ́ kọ́ ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn láǹsọ̀ yìí ọ̀rọ̀ tó rẹ̀ wà ńlẹ̀ yìí sí ọ̀rọ̀ táwọn òpó òdodo ọ̀rọ̀ rí àwa tún wò pé àwọn ọlọ́mọ ti ṣàánú wa alhamdulillah Sheikh Adamu ti sọ báyìí Sheikh Kamal ti sọ báyìí kí ni táwọn wá ń yọ bàbá yẹn kalẹ̀ kódà náà pọ́ ìjọ ẹ̀kí kalẹ̀ kan wo bí ọ̀rọ̀ kúnlẹ̀ ọ̀rọ̀ kúnlẹ̀ àwọn ẹgbẹ́ àṣẹwà Kamali wa Baba Kamali sọ bẹ́ẹ̀ àwọn ọmọ kí Baba Kamali bí alájà àbùtó wọ́n kọ̀ǹfàmù ẹ̀ ọ̀gọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ wọ́n kọ̀ǹfàmù ẹ̀ nígbà táwọn mọ̀rákísà ti wó dé ọ̀rọ̀ bàbá wọn tó clear nínú tíra wọ́n sì tún lọ ọlọ́run wọ́n tún lọ ọlọ́run kódà ìmí ìbẹ́ tẹ́yìn lọ́lọ́run pé nínú tíra wọn gan bàbá sọ pé ẹ̀yìn ìnáwó fáìsì ní nígbà pé wọ́n sì gbọ́ lárúbáwá ẹ̀ka tíra wọn kẹ lọ wo gbogbo kọ́mẹ̀ntì tó wà ń bẹ̀ kẹ wo tíra bó ṣe rí kẹ wo tí bàbá ń sọ kẹ wo táwọn present so èyí òun tẹ̀lé jẹ́ pé mọ̀ pé wọ́n parọ́ bàbá wọn níbi ọ̀rọ̀ oníkunlẹ̀ déhùn kò jẹ́ mi ó gbọ́rọ̀ wọn bẹ̀ wọn àmọ́ bí àwọn yòókù tán mú nǹkan wá tó dẹ̀ ń rí bẹ́ẹ̀ yìí ọ̀rọ̀ pé bàbá náà tako Bukhari àdífi àwọn mẹ́ta tán wà nínú Al-Ghar bàbá sọ bẹ́ẹ̀ lóòótọ́ bó jẹ́ pé tí wọn ò dàbí àwọn òyẹ̀yẹ́ àwọn àfa bí Mudiru mọ́ríkà ti ń yẹ̀yẹ́ wọn yìí àmọ́ tọ̀rí kọ̀ yẹn gangan oníṣẹ́ Adamu náà display níbi ọ̀rọ̀ yẹn àgbèrò àti yẹpẹrẹ wọn o ẹ̀rí pé ń tẹnu mọ́ àmọ́ wọ́n ní ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o ẹ̀yin tẹ́ lè ṣe nǹkan ọdún Sheikh Adamu rẹ o Sheikh Thawban ní nọ́mbà yìí lọ́wọ́ yìí pè yín rí ní nọ́mbà wọn lọ ṣe kí ni pè yín rí sì fẹ́ pè yín kódà kò sì wù mí kẹ́yìn ló pè mí àwa ìjẹ́ kéré sí kílẹ̀ mọ́ pè mí sí torí báwọn nǹkan máa ń sọ wọ́n jọ pàdé àpòpọ̀ Thawban ló rán wọn ó làmọ́ orí ibi tí ẹ̀kan ti ṣe pé mú Thawban bí ẹlọ́wọ́ kútú bí yẹn kò ní sọ̀rọ̀ láyé Thawban ló mọ kóòtì àmọ́ ká tíra gbogbo yín ló fà ọ̀rẹ́gẹ́ mo ń kóòtì ọmọ àlùkè túwí náà ni mo kojú bọ tíra yín ni bí yóò bá ba yín jà ó gbọ́dọ̀ mọ̀ yín ọmọ kí mo ti sọ fún yín rí pé àní ká sọ́run yín lèmi
mo wà láàrin mo wo àfáà mo mọ tó ṣẹlẹ̀ so tíra yín mo ka tíra Sheikh Thaubani mo ka tíra Al-Ketuwi mo ń ka tíra táwọn àfáà Islam là ń ka tí yín náà kò sí tó bí níjọ́ tí Mudiru ti bẹ̀rẹ̀ àwọn kìíní náà ni kẹsẹ́ ti Ramadan tí 2016 tàbí tọkọ Bukhari gbogbo ẹ̀ mo rà látòkè délẹ̀ owó àpò mi báyìí mo fi rà mo rán àgbà kódà bàbá àgbàlagbà lẹ́ni tí mo rán lọ tí ìṣẹ́gbẹ́ mi yẹn àmọ́ àwọn yìí ṣe onínú gbọ̀n débi táwọn pọ̀ nínú gbọ̀n ni wọ́n ó díndín mo ní kan bá ra wa ẹ̀dàkùn ọlọ́run kó ṣàánú wa ọlọ́run kó sì ṣàlékún dáadáa Sheikh Adam yìí ṣe ni àpò ẹni kí ni wọ́n ẹni àpọ́nlé Sheikh Adam yìí ṣe ni ìrẹ̀lẹ̀ ẹni kí ló yẹ ká mọ̀ pé wọ́n ẹni gíga àmọ́ ń bi tí Mudiru Markaz ìtàn pẹ́ntì Sheikh Adam fún wa yìí ẹ̀yin tẹ́lẹ̀ yẹjú ẹ̀ lẹ́yìn ọmọ wọn o ká ní pé ìtàn sọ ní náà rí bẹ́ẹ̀ lóòótọ́ ẹ̀dàkùn ẹ̀ sọ a lè mọ̀ pé tọ́ ajẹ́ pé lánàá Sheikh Adam ni Mudiru ń tẹ̀lé sọ tá bá fẹ́ mọ́ sọ àníwulẹ̀ mọ́ sọ pé kódà Sheikh Adam mọ́ a lè mọ̀ pé tọ́ tá bá lo àfáà fi sọ pé náà àfáà lẹ Yorùbá mú Sheikh Adam mọ́nu ẹni a máa lọ mú bàbá Kamali torí pé àwọn bàbá Kamali àwọn ọmọ mọ́rọ̀ wọn jáde tó ń sọ gbó kínní àwọn ọmọ wọn mọ̀ mú àwọn ọmọ òtún mọ̀ jẹ́rìí ó nígbà tí kan gbà tọrọ bàbá Kamali sú òun pé gbogbo táwọn sọ̀rọ̀ àbáyìí takò ó ń yá tu pé bàbá Kamali ń bá fàgbà wọ́n bá wọn jàǹjọ́ náà náà jẹ́ kán takò yẹ̀pẹ̀ wíwò àmọ́ bàbá Kamali bàbá àwọn olóò takò yẹ̀pẹ̀ wíwò wọ́n bá tún gbọ́rọ̀ oníwàásí àgbáyé jáde ajá náà sí oníwàásí àgbáyé kálukú wọn ń tán bàbá àtàwọn dóde lórí lélẹ̀ ẹ wọ̀rọ̀ Sokoto sófésófé àwọn ọmọ bàbá Kamali tún náà rèé wúwà sí bàbá wọn jáde tó sọrú ọ̀rọ̀ yìí àní mọ ríru eléyìí ká mọ̀ pé wọ́n wé ọ̀dì ọ̀dà èyí ò mọ̀ kọ̀ dárọ̀ jùrù bàbá Kamali àwọn afẹ́ mọ̀ kọ̀ dárọ̀ jùrù Sheikh Adam rahimahullah kéèyàn kan wá mọ̀ sọ fún wa pé irọ́ àní dáadáa tẹ́ ń fi tì sọ́dọ̀ wọn àní kò sí lára wọn túrùsù làwọn fẹ́ sọ wọ́n di o meghfar làwọn fẹ́ sọ wọ́n di o wọ́n fẹ́ sọ wọ́n di túrùs wọ́n sì fẹ́ sọ wọ́n di meghfar àfáàní Allah wa iyyakum ẹ̀ ń bú wọn àdùn àbí ẹ̀ ń bú Ibn Taymiyyah ẹ̀ ń bú gbogbo ẹ̀ ń bú wọn ẹ̀ ń bú gbogbo àwọn àlùfáà wallahi nítorí pé ń bú wọn ká bú Sheikh Adam abadan ká la fẹ́ mọ́ lu ayé àpọ́lọ́ ni ẹ mọ́ bu ọlọ́run àwọn olóṣà adúwà níbi ìkọ̀ àbí ẹ̀kọ́ fayasubuna Allah àbí wọ́n sì ayà nìké bi ghayri ilm ẹ̀rọ mi lè ti ayà ẹ̀rọ tí ó sáfẹ́ ó dà ala kulli hal àwọn onílòrú madhabu bá ń fún yín ẹ̀ṣá dákun Sheikh Thaubani ẹ̀yin ló kàn jù ẹ̀rọgbà àwọn tí mo fi kún mo mọ̀ fàwọn náà kún torí pé orúkọ ẹni tí mo tún dá ìdájí wo tiẹ̀ orúkọ Sheikh Juma Adam mo rí pé àwọn náà ti ń jáde lórí social media ayé ẹ̀kọ́ ni so àwọn náà gbọ́dọ̀ mọ̀ bó ṣe ń lọ so tẹ́ àwọn náà lọ́rùn bí ti ń lọ yìí so tẹ́ àwọn náà lọ́rùn bí yẹ kíni bí ti ń lọ bá yẹ kó tẹ́ àwọn náà lọ́rùn kan já mọ̀ so then ṣé bí ti ń lọ yìí ṣé lóòótọ́ owó tán náà sábà ti Sheikh Adam ṣé gbogbo ẹ̀ náà ní ń jẹ́ pé bẹ́ẹ̀ náà ló ti rí lóòótọ́ torí àwọn onímọ̀ náà sábà dáadáa sí wọn káwọn sì mọ̀ sọ pé kò sí dáadáa ní lára wọn àwọn dáadáa wọn káwọ́ wá ní takú dáadáa káwá nítorí pé Sheikh Adam ti wá sọ otherwise irọ́ Sheikh Adam láyà kọ̀yìn sí àní kọ̀yìn sódòdó láíláí àlè kọ̀yìn sódòdó àmọ́ Sheikh Adam ìmọ̀ láfi mọ̀ wọn àyèmáyé èèyàn ló ń jẹ́ ọkọ̀ ló wà láyé lásìkò wọn gbogbo àpẹẹrẹ Sheikh Adam ní ìkíró yẹ kán máa ní ìmọ̀ tó láwọn bá jogún fún wọn ni wọ́n lè mí sọ yíṣẹ́ pé mi ò ní kátírà wọn kí n má wò pé ọ̀rọ̀ kó sojú Sáàdì Yusuf lánàá lórí ọ̀rọ̀ pé ẹ̀kan tó sọ pé Sheikh Adam ló lárúbáwá kan tẹ́ bá rántí nígbà tó sọ mo ní àwàlá Sheikh Adam ló correct àmọ́ ní níbi àwọn ìbára tí Sheikh Adam bá ẹni tí ó bá kàn tọ́ àwọn kódà èmi gbọ́dọ̀ rẹ́dì kí mo fẹ́ mọ kátó òtẹ́ni náà yọ bí a bí kúyà kò ní ní tàwílù torí kí èmi ò ní ka ìbára kankan kọ láyé àbá kọ mùkọ́dímà kódà ẹ wo mùkọ́dímà dandan kọ sí Yorùbá Kùránì Yorùbá hùn ẹ ọ̀rọ̀ táwọn ra kọ̀hún ọ̀rọ̀ wọn lásán mo tún kà mo tún kì mo ní bàbá yìí ti ṣe mo ló ti rí ìmọ̀ àrọ̀bíyà ìmọ̀ tàbírọ̀tù yìí báyìí àwọn tàbírọ̀tù sáwọ́ tí ẹ mọ̀ pé náà tàbírọ̀tù lè ṣẹlẹ̀ àhíyà gbogbo bàbá yìí ti rí àfi gbogbo yìí wọn àfi mọ yìí wọn ìbára náà ń lọ wá sí lọ́tún à ń lọ wá sí bó ṣe amọ̀ tí náà yàn bí àṣíkà aláwọ̀ ṣe ń lọ wá sí ṣe wá sí lálẹ́ ṣe wá sí lọ́sàn ṣe wá sí dájí ṣe wá sí Ramadan náà ṣe wá sí gbá ṣe wá sí ṣe kútúbà yìí ṣe kútúbà júmọ́ gbogbo wàhálà wọn yìí àwọn òfẹ́ jó dà omi àti fẹ́ dà omi bọ́lọ̀ ti fún wọn lágbára mọ́ àwọn àtọ́ àwùzà láti wọn náà wá ń rí excuse làwọn fún wọn bẹ́ẹ̀
àmọ́ àwọn bíta ti fún wọn lẹ́skíùsì yìí àwọn tó jẹ́ àwọn al-thawabitu al-musallamat ààrí kó mọ wọnú àwọn ọ̀rọ̀ tẹ́lẹ̀ bọ́ nísìn wọ́n ti ń kí orí wọn bọnú àwọn al-thawabitu al-musallamat táwọn èèyàn fẹ́ mọ takò èèyàn mọ̀ Sheikh Adam dọ̀wọ́ yín o hadhihi risalatun khassatun minni ilaykum la narda min ayyi ahadin an yuhina walidakum ولا نبيح لأي أحد أن يخزي شيخنا وشيخكم ولا يرضى أي عاقل من أبناء يوروبا أن يكون شيخ آدم سبحان الله سبحان الله سبحان الله سبحان الله عافاني الله وإياكم إذاكم إن يوم شيخ آدم أجوكم يوجوبين أو مسائل يي تنشي إثبات شيخ ثوبان wọ́n ṣiṣẹ́ ńlá kan gbọ́rọ̀ Bukhari dé wọ́n kọ wọ́n ní mawqif Sheikh Adam Abdullahi Ilori bí a mi ń Sahih Bukhari àbí kankan báwọn mo ní tíra ní lọ́wọ́ gbogbo wa ká wípé yes ọmọ dáadáa tó defend bàbá rẹ̀ bó jẹ́ pé gbogbo àwọn ahadith táwọn èèyàn padà ń kó jáde pé tàwílátù báyìí wà lọ́dọ̀ wọn náà bá wa ta àrọ́dọ̀ síbẹ̀ bí a ń sì wá wo débẹ̀ ní àwọn ọmọ kí mo ká tíra dáadáa mo fẹ́ rí mo ká tán oyin wá rò pé mo ka lé méjì abẹ́ mẹ́ta tó ráwọn tíra báwọn ó mi kí n ka lé méjì mẹ́ta ẹ̀mí gbàgbà mi kó ló jẹ́ pé yóò lè ṣe isti'abu ẹ̀ náà àmà yóò lè máa rántí àwọn ṣáàlà àmọ́ mọ̀ tí mo ṣá kalẹ̀ kan ọ̀rọ̀ àdífì yẹn ṣùgbọ́n alhamdulillah irú tẹ wá sí wọn dákun mawqif Sheikh Adam min nuzul Isa ẹ bá wà fi ẹni lẹ̀ wá àsìdánṣẹ́ Adam ti sọ yìí ẹnìkan bá gbé jáde kárí bá ní gbé jáde bí yẹ́ ṣe fún wọn pé ẹ má gbé ọ̀rọ̀ báwọn jáde mọ́ èyí tó kọ́nu tí láwọn nìkan jẹ́ káwọn ìmọ̀ bẹ̀ lórí ẹ̀ ibẹ̀ ní sàlámù wà wà ìlà àwọn èèyàn mọ̀ ṣe Sheikh Adam ó mọ̀ sí àwọn náà wò níwò pé àbí in tí Mudiru ń sọ làwọn náà ń sọ ni àmọ́ tó dá wa lójú ni pé àwa rò pé ò lè jẹ́ bẹ́ẹ̀ torí ká níbẹ̀ náà nílẹ̀ Yorùbá yìí náà ò bá máa gbóná lójú ayé Sheikh Adam náà tó dáa mọ̀ pé àwọn míì ń bẹ tí wọ́n kọ náà tó ń bírú àwọn nǹkan báyìí náà tó lágbára wọn ni lórí ọ̀rọ̀ falsafatun nubuwwati wal anbiya ayé ẹ̀kọ́ ni tó ti ń pa àwọn obìnrin lánàbí Ọlọ́run àwọn àfáà Sheikh Adam fi tíra hàn àmọ́ tán kọ́ nù bẹ́ẹ̀ Sheikh Adam sì kọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ wọ́n sì yá àwọn ọ̀rọ̀ ń padà àmọ́ àfáà kẹ́lẹ́ Haúsá kọ àdúrà oníṣẹ́ àdúrà ní Islamiyya bí mo níyàn náà lé báyìí mo níyàn náà ọmọ Haúsá ni tó ṣe rọ́dù fún wọn lórí ọ̀rọ̀ ń gbà náà rududu ilmiya àmọ́ kí èèyàn máa fa ìmọ̀ kan sọ̀rọ̀ báyìí a tún wá mọ̀ kí Sheikh Adam wọnú ìmọ̀ kan ó stay ní maqamu bàbá yẹn lọ́dọ̀ àwa talabatul ilm àwa tá a jọ lọ́ máa kí o Ustadh wa Yusuf Mujahid ẹ̀dàpẹ̀ bá ń gbé tí àwọn wa Sheikh ọ̀rọ̀ ìṣẹ́jú márùn-ún péré òun náà ni ẹ bá sún kí ní kan lè rí bí wọlé abẹ́ Allah subhanahu wa ta'ala kó mọ́sà bá wa fi wọ́n ṣe òyìnbó ọ̀rọ̀ tí àwọn náà bá wa sọ kó sájọ́rọ̀ tí yóò ṣe wá ní àǹfààní bó ṣe ìṣẹ́jú kan bó ṣe ìṣẹ́jú méjì wọ́n sá kàn fi fún wa nígbò inú maktaba wọn la wà yìí ní Ṣakí ń bí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo wọnú maktaba inú mi wá dùn mo ní mo ti sọ pé súnà ní mustaqbal wí alhamdulillah irinṣẹ́ tí ẹ máa wà irinṣẹ́ tí yàn fi mọ́ sí àwọn iṣẹ́ yìí tó yẹ pé torí pé tó bá ti dọ̀rọ̀ pé sábà àwọn yẹn sàtìlẹ́ mọ́ bá lọ rí o sí tààlù súnà òfin jà aláìgbọ́n Boko Haram ní wọ́n kìíní kan ní wọ́n ara wo àmọ̀bọ́n yìí àti mọ̀bọ́n gbé gan tí a ìpá àwọn ọlọ́pàá tèmi mọ́ rí títí bẹ́ẹ̀ lé ní ìrí bọ́n rí tọ́ àwọn gbà tẹ́wà bismillah Sheikh àwọn gbà wá di pé ọ̀rọ̀ ti di báyìí àwọn èèyàn fi ìmọ̀ jà alhamdulillah mo wọnú maktaba inú mi sì dùn àwọn bí Allah subhanahu wa ta'ala an yanfa'akum biha an yanfa'akum biha an yanfa'akum biha wa an yanfa'a bikum al-umma wa an yanfa'a bikum al-umma kọ́lọ́n kó bá lò yín dáadáa láti lè fi tún àwùjọ wa yìí láti lè fi tún àwùjọ yìí náà ṣe ọ̀rọ̀ lásọ yìí ẹ̀dàkùn ẹgẹ́ bí àgbà ẹgẹ́ bí ẹ̀yin tó já ẹ̀yin wọn Yorùbá pilẹ̀ ẹ̀dàkùn bó ṣe gbólóhùn kan ẹ̀yin náà bá wa fi kún ọ̀rọ̀ yìí pàtàkì tó bá yẹ pàwọn ọ̀rọ̀ mi kan bẹ tó bẹ jọ pé àbá ń bú Sheikh Adam mi iṣẹ́ tí mo ń bú Sheikh Adam ẹ̀dàkùn ẹ bá wa tẹ́kọ̀rọ̀ ní oyè. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ tí àwa náà sì fẹ́ ga tí a fẹ́ dàgbà tá a sì fẹ́ ká látúbọ̀ tán so àwọn ọ̀rọ̀ tí àwọn àfáà ti sọ kò sí ohun tí èmi fẹ́ sọ lórí ju pé kí a bẹ Allah subhanahu wa ta'ala
ẹnìkọ̀ọ̀kan wa náà kọ́lọ́n kí ó jẹ́ kí a rí sẹ́sì lórí ẹ̀sìn, kọ́lọ́n kó ṣe ní àtẹ́wọ́gbà, kọ́lọ́n kó gbà ó fínú àwọn sínú mizanu asanati ẹnìkọ̀ọ̀kan wa. Pàápàá jùlọ gbogbo kálukú náà báyà fẹ́ correct èèyàn àtàwọn tá a fẹ́ correct, Ọlọ́run kí ó fi ikhlasu sínú gbogbo ohun tí a bá ń ṣe, torí pé ìtọ́ pàtàkì jù náà nìyẹn. Bẹ́lẹ̀ ìbá ní lágbájá ṣàṣìṣe torí pé lọ́dọ̀ ẹni tí ń wo kó wá àtẹni tí ń gbọ́ náà ni pé báyà lágbájá fẹ́ hàn àbọ̀fẹ́ pé kíní kan wọ́n fi àbùkù àwọn àgbàlagbà hàn. Ẹ jẹ́ ká mọ̀ pé ọmọdé yòówù tó bá yípa níyẹn pọ́ fẹ́ ẹ̀yà àgbàlá ní bá ń bẹ lẹ́mìí rẹ̀ tí èsì pa níyẹn Islam tí èso ogún ẹnìkan tó jẹ́ pé ogún gbogbo mùsùlùmí bá ní tí yẹn bá láníyàn mi tí bá fi ń ṣe yóò hun ẹnìyẹn láyé, yóò lẹ́yìn fún láyé, yóò lẹ́yìn ní alkiyama. So bákan náà wá ni pé ohun tí jẹ́ àníyàn, ohun tí lágbájá fi ń sọ ohun tí ń sọ yìí, tí fi ń ṣe ohun tí ń ṣe yìí, lẹ́yìn Ọlọ́run ọba tọ́jọba dẹ́dà tó mọ kọ̀kọ̀ síwájú kẹ́dà ó tó yanu, òun ni ọmọ dáyàn lẹ́jọ́. Bí ọ̀rọ̀ afáwa Umaru ni wọ́n ní ẹni tó bá fi dáadáa hàn sí wa, dáadáa yẹn láàmú fi dá lẹ́jọ́, wallahu yatawalla sarahir, kọ̀rọ̀ ènìyàn fi ilẹ̀ fọlọ́n. Gbogbo àwa tá a bá rí kí wọ́n pè wá sáwọn àkéèsí lórí àwọn nǹkan kọ̀ọ̀kan, káwọn ọmọ wo pé báyà ní ẹ̀ báyìí ní fi ń ṣe, ǹjẹ́ àwọn tí wọ́n pè wá lákéèsí sí sórí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀. Kódà tó yẹ kó bá rí bẹ́ẹ̀, tá a bá rà ṣìṣe àwọn tó jẹ́ àwọn àgbàlagbà wa tí wọ́n ti ṣáájú, sótó ń tá a fi tàbùkù wọn, torí pé wọ́n yẹ ṣe màláìkà, kódà wọ́n yẹ ṣe ànábì Ọlọ́run. Bí ó jẹ́ pé ká tún un ṣe wọn ṣe kí ṣe ẹnìkọ̀ọ̀kan wa náà tàbí táwọn náà ń ṣe lónìí, á láwọn àbújẹkù dáadáa. A rí pẹ́lú mi á sọ̀rọ̀ oúnjẹ mi á tún pé á tó apàdà tún rí ká ó tún ti yàtọ̀ ó, èdè torí pé àrùjú ila al-haqq fadila. So Ọlọ́run kí ọba kẹ́ gbogbo àwọn tó ti lọ Sheikh Adam ní àwọn tó ń ṣe fẹ́sìn àti gbogbo àwọn orú wọn bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá, gbogbo àwọn náà tá ń bẹ lẹ́nì, Ọlọ́run má jẹ́ sìn ọ̀tọ̀wọ́ wa dàrú. Ilé ẹnìkọ̀ọ̀kan ọmọ tí ó tún ṣiṣẹ́ ìdájú báwa ti ṣe lọ ní kọ́lọ́n kó jogún fún ẹnìkọ̀ọ̀kan wa náà, kọ́lọ́n kó sì fún wa lẹ́mìí gígùn, kọ́lọ́n kó sì gbogbo wa ní ẹni aljanna. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Àwọn ustadu wa mujahidun ní ìlú Ṣakínbí, àwọn ní wọ́n ti ń gbà wá lálejò, ọlọ́mọṣẹ́ bá wa san wọ́n ní ẹ̀sùn olóore. Àwọn náà sì ni kódà náà àwọn tá a máa ra tíra lọ́dọ̀ wọn làwọn náà wà, ọlọ́mọṣẹ́ àṣàlékún dáadáa fún wọn, kó sì ṣàlékún oore fún wọn. Insha Allah ta'ala mo fẹ́ gba kọlù díẹ̀, àwa tí a bá fẹ́ pè wọlé, àwọn tó bá ti mọ nọ́mbà láàrin ìṣẹ́jú díẹ̀, ẹ wá gbọ́ o, gbogbo ẹni tí ó bá pè ẹ̀ ń bá ilé ti bẹ̀rẹ̀ sí ní bú Sheikh Adam ṣe kọ́ ti kọlù rẹ̀, ẹ̀ ń bá ilé ti bẹ̀rẹ̀ sí ní bú wọn, á sì kí ni apàkọlù rẹ̀. Sheikh Adam yìí ṣẹni tó yẹ ká bù, àáfàá ni wọn, ìran àáfàá náà sì ni mo ń ṣàṣìṣe, ìran àáfàá onímọ̀ sí kí ni mo ń ṣàṣìṣe. Ẹ̀sìn ò lè mèrè sátítí kó mọ̀mọ́ fẹsẹ̀ kọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Sheikh Adam ò lè gbìyànjú kan nímọ̀ kan lámìlá kábà tí ń ròyìn wọn pé nínú àsìkò náà tẹ́mi kan tún wò pé mo rà níbo náà ti kó mọ̀ ń jọ ìmọ̀ medicine online ti fi exaggerate nǹkan tí àwọn kan bá kàn ti wò báyìí ó ní bàbá yìí ti rí adúrú ní ti ná yìí, ó máa ń amaze mi. Àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà ṣẹ́ òun là ṣiṣẹ́ àṣìṣe àwọn tó bá já àfáà bá wọn nígbà tí wọ́n ń bá lò, àti ṣe wọn olúwa níbi àkídà bó láti bá lò, àti ṣe wọn olúwa níbi àwọn masáìlù ṣàdíyà bó láti bá lò. Gbogbo àwọn eléyìí ni àwọn nǹkan tí àwa rò pé a fẹ́ mọ fífi dáadáa láti mọ fi bá wọn lò. Àmọ́ èyí tá a wá ń rí yìí ó ń ba nínú jẹ́. Ìdí rẹ̀ ni tóun náà bá pè ìmọ̀ràn la fẹ́ fáwọn tí àwọn já àwọn àgbàlagbà tí wọ́n já àwọn ọmọ Sheikh Adam, kì í ṣe bú a gbọ́dọ̀ bú ẹnìkan, a mọ̀ bú ẹn bá ti bú Sheikh Adam èmi ó kọ́ tirẹ̀ dànù ni wọn. Abu Mardi oníyàwó mẹ́ta. Assalamualaikum Sheikh. Wa alaikum assalam wa rahmatullah. Èmi ò lè ní di kí n sọ pé ṣe bá kọ́ tì mí dànù. Ṣọlá gbogbo ní Sheikh Adam. Insha Allah. Kò sí ní wùwà gan kábúrò Mudiru ní mẹ́ríkàjì. Nítorí lóníkáwá rí lóníkáwá rò. Àdè kódà mò ń táìpì nǹkan kan lọ́wọ́ sí orí péjì An-Nabawiyyah. Ó ní mò ń gbọ́ títorí mo ẹ̀dẹ̀ jálu prógrámù yẹn ni mò ń ṣe nǹkan kan lọ́wọ́ tẹ́lẹ̀. So mo fẹ́ táìpù wípé kọ́lọ́mọ wa kẹ́ Sheikh Adam kó dẹ̀ bá wa gáìdì Mudiru ní mẹ́ríkàjì. Torí pé a nífẹ̀ẹ́ wọn torí tán náà, òun náà ni gbogbo ẹ̀. Ṣùgbọ́n ẹ̀bẹ̀dẹ́ mi bá àwọn èèyàn ní wípé àwọn kan wà jẹ́ pé tá a ti máa ń ṣe prógrámù yẹn tá a máa ń fẹnu ẹ̀tẹ́ kan Sheikh Adam. Ó yẹ kí wọ́n lọ mọ̀ wípé ìrìn sẹ́ńtẹ́ yẹn ní fẹnu ẹ̀tẹ́ kan. Àpáàtì gbá níbi sọ̀rọ̀ mọ́wàá ní kanáà sọ wípé tó bá ti kú ẹ fílẹ̀ gan. Àfáà ni wọ́n lẹ Yorùbá ìfà. Èdè wá sí ilẹ̀ Yorùbá ní nǹkan. Gbogbo wọn kọ tírà tán lẹ̀
ṣe kíní kan nǹkan kan gbogbo nǹkan tí Mudiru Markaz ń sọ lónìí yìí báyìí tí bá rí pé ọ̀rọ̀ Sheikh Adamu tí bá rí kó tako ti Mudiru Markaz pẹ̀lú Mudiru ń dọ́gbọ́n sọ wá wípé Sheikh Adamu ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn wọ́n kàn kọ́ nu tíra ni wọ́n ti padà sọ nǹkan ní bí wọ́n ti sọ tó èmi sàrẹ̀ lórí rẹ̀ o tó síbẹ̀ mi ò bí rí Sheikh Adamu sọ nǹkan ní kò sí bá ti fẹ́ kọ́fíìsì nínú ọkàn mi kó sọ nǹkan ní so ẹ jẹ́ ká mọ̀ káṣẹ mọ́ ṣe dùá fún bàbá náà kọ́ lọ́ máa foríjì wọn kó wá bá wa kẹ́ wọn èmi mọ́ ti kọ́ lọ́ máa foríjì àwọn àfáà síwájú torí kó mọ̀ pé kò sí ni wọ́n ní kùdìẹ̀kùdìẹ̀ màá ẹ̀fẹ̀ tó wá ní kọ́ lọ́ bá wa kẹ́ wọn. so lérò pé ká gbìyànjú lórí ìwọ̀n náà mo ń sọ yìí fáwọn àtàwọn wo àwọn programs tí a máa ṣe yìí nípa àtà Mudiru gan Mudiru ṣe ń tẹ́ tó bóyá a máa gbé ṣépè ẹni tó ń bá fẹ́ dáadáa fún yín ṣépè fún èyí ṣe gbogbo ìyá máa ṣe dùá fún ni wípé Ọlọ́run bá wa fẹnu yìí bá wa fi mọ̀nà lóòótọ́ kò sí bá a ṣe lè ṣètò àwọn lè mọ́ láìkì wa àdẹ̀dẹ̀ torí tiwọn náà tí wọ́n mọ̀nà òun náà ni nǹkan tí tó bá wa ẹ jẹ́ ká gbìyànjú kó jẹ́ pé dùá yẹn ó ní ká mọ̀ ṣe zero sọ̀rọ̀ kan wípé Sheikh Islam Ibn Taymiyyah ta ló pè ní Sheikh àwọn oníkẹ́ àkàtúntò sọ pé Ibn Taymiyyah lẹ́yìn sá Sheikh Islam pé ó wà bẹ́ẹ̀ kí ní kankan wọ́n ní à wọ́n ní ẹni tó bá wá sọ pé Sheikh Islam wọ́n ti kórè ẹ̀ta gòlò wọ́n ní ìsìgbà yìí Sheikh Adamu sọ̀rọ̀ ẹ̀ náà nígbà tẹ́yìn gangan ń bú Sheikh Adamu ni kí ní ẹgbẹ́ nígbà tí mo gbọ́dọ̀ sí Mudiru sọ ń tó mi gan o pé kò yẹ tó bá tẹ̀ fẹ́ tì fẹ́ di pé Jésù padà wà bọ́lọ̀ mi bẹ̀rẹ̀ fẹ́ sọ ẹ já sọ fúnra yín ẹ mọ̀ kí Sheikh Adamu bọ́ ní kíní yẹn wọ́n mọ̀ kó ti kẹ́ ti sọ àwọn ọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ ẹgbẹ́ tó fi ẹ mọ̀ kí Sheikh Adamu bọ́ ní kíní yẹn nígbà tẹ́ ẹ fẹ́ káwọn èèyàn ń rí Sheikh Adamu lẹ́yìn tó ṣe wípé wọ́n tako kíní yìí ni àwọn òbẹ̀ níbi Sheikh Adamu kà tó mọ̀ pé Ọlọ́run wí àgbẹ̀kẹ̀ wí a lè mọ̀ lọ́nà ìbòmí ṣùgbọ́n ẹ mọ̀ wá kí àwọn náà ẹ mọ̀ kí wọn mọ̀dé láwọn ká bàbá Adamu náà àtàwọn tẹ̀lé sọ nǹkan táwọn náà tí wọ́n fi kí ni o tí wọ́n tẹ̀lé ní tó kọ́nà kó wa kẹ́ Sheikh Adamu kọ́nà kó dẹ̀ bá wa gáìdì ìyá. ó dàbí pé àbí ṣé kọ́ọ̀lù wọn ti kọ́ọ̀lù ó ti kọ́ọ̀tì àgbọ̀yìn wọn mo ti ó dẹ̀ nìkan tẹ́lẹ̀ àgbọ̀yìn wọn Abu Mardi. Assalamu alaikum. Alaikumus salam wa rahmatullah. Afa Kutubi. Naam, ẹ pẹ̀lẹ́ sà o. Yes sir, ẹ wo ẹ ṣe rí mo dẹ̀ fẹ́ pè ní sákèsí kan sà. Okay sà. Ẹjọ́ torí tọlọ́run ẹ má sọ pé a torí àfa bíbù ó fẹ́ kó bàbá dámọ̀ mọ́ra so a fẹ́ sọ̀rọ̀ kó máa ta bá wọn. Ṣe rí ṣẹ́gbọ́ ẹ má bínú ṣẹ́gbọ́ program yìí láti bẹ̀rẹ̀. Mo ó yà kí mo gbọ́ díẹ̀ náà. Tẹ́ bá gbọ́ láti bẹ̀rẹ̀ ní tẹ̀sẹ̀ ń mú wá nímọ̀ràn yìí òun náà ní tá à ń sọ pé àníkáwọn èèyàn mọ̀ yẹ pẹ̀rẹ̀ Sheikh Adamu náà là ń sọ. Bẹ́ẹ̀ ni ẹ sọ. Tí mo sọ náà lẹ́yìn gbà bẹ́ẹ̀ tí wọ́n á sọ yẹn kẹ́ máa jẹ́ kó dàbí ká tún wá lọ páàsì mẹ́sẹ̀jì míì sáwọn èèyàn so ohun tí mo ti sọ yìí náà bá fi rinlẹ̀ pé mo ti sọ òun bẹ́ẹ̀ náà ni ẹni sùúrù hello à ń gbọ́ yín sìn hello kọ́ọ̀lù tí kọ́ọ̀lù bá ti wọlé ó máa ń já kíní torí WhatsApp lẹ́fi pé ó yá à ń gbọ́ yín báyìí. ẹ ló ṣe ń gbọ́ mi. à ń gbọ́ yín báyìí. torí nǹkan tèmi mọ̀ láti bẹ̀rẹ̀ ni pé àwọn alùsùn náà kò sẹ́ni tó kẹnu àbùkù bá bàbá Ádámù rí kò sí even ní bóyá wo Sheikh Imoran even oníjànà sí wọn ó lo ohun bàbá rọ́bí ní bàbá rọ́bí nìbàdàn Imoran Sheikh náà sọ pé àwọn náà fẹ́ lo ohun. ẹ wo WhatsApp yóò jẹ́ ká gbọ́ yín dáadáa o bóyá tó bá fẹ́ pè ẹjọ́ máa pè sórí direct call WhatsApp yẹn à ní ibi máa gbọ́ra wa. naam hello aláàtú sọ̀rọ̀ fún dín àbí sọ̀rọ̀ kọ́ wọ̀nyí. hello. tètè gbọ́ yín. naam wa alaikumus salam wa rahmatullah. à ń gbọ́ yín o ẹ̀yin tẹ́ bá ti ń pè àmọ́ sọ gbogbo ìgbà ẹ ní láti túnmọ̀ lọ́mọ òwò lórí program ohun bẹ̀yìn ò ní tálì mélè yìí ẹ máa rò bóyá wá tí gbọ́ yín ni. hello
Wa alaikum. Wa alaikumus salam wa rahmatullah. Ẹ kú iṣẹ́. Náà máa ń gbọ́ yín. Hello. Hello, mo ń gbọ́ yín dáadáa. Ẹ̀yin rẹ̀ pé kí lẹ fẹ́ bá a sọ. Assalamu alaikum. Wa alaikumus salam wa rahmatullah. Àtúnjì àdọ́lọ́ wa túbọ̀ fi ìmọ̀nà ìmọ̀ wa tó dá. Àmín. À ń gbọ́ yín kí lẹ fẹ́ fún wa mẹ́sàgì. Yes. Ẹ̀rọ bàbá ṣe Adam tẹ̀sọ́. Rahimahullah. Ọlọ́run kó tẹ̀ bá ṣàlékún àforíjì fún bàbá ṣe Adam. Àmín. Àti gbogbo àwọn àfáà wa, àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá, bàbá ṣe Kamal, bàbá wa Alágbàjì. Gbogbo ọdún Ọlọ́run kó bá ṣàlékún tẹ̀ fún wọn. Àmín. Ẹjọ́ àwọn èèyàn pọ̀ ètè lọ bí pọ́ìntì yín sà. Gbogbo táwọn sọ̀rọ̀ lé lórí, tèmi kàn fẹ́ béèrè lọ́wọ́ àfáà Kutubi ọjọ́ ní pé ẹjọ́ torọ́rọ̀ àfáà bíi lórí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí. Èmi rí pé opinion ni fún wa, àwa kan á gbà, àwa kan ò ní gbà. Ìyẹn ò jẹ́ kó máa di ìjà fún wa nínú Islam táwọn máa búra wa. Ṣẹ́gẹ̀t. Ìbọn tí mo fẹ́ béèrè gangan ni pé lórí ọ̀rọ̀ Kùránì tí àbúrò Ìmọ̀bàdàn tú. Ìgbésẹ̀ wo lẹ́yìn àfáà wa lè ṣe lórí ẹ̀? Torí bẹ́ẹ̀ ṣe ń pàṣẹ fàtó àtẹ̀yìn lórí ọ̀rọ̀ àfáà bíbí. Ó yẹ kí ìgbésẹ̀ tó lágbára wà lórí ọ̀rọ̀ àbúrò Ìmọ̀ náà ká máa gbọ́ lórí kíní bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí káàkiri. Nítorí bọ́ọ̀rọ̀ àfáà bíbí ṣe ń spread káàkiri. Ọ̀rọ̀ àfáà bíbí ọ̀rọ̀ èèyàn ló ń sọ a lè gbà a lè má gbà. Isa ń bọ̀ kó wá. Opinion ti ẹ̀ nìyẹn. Opinion ti ní pọ́ńbọ̀ opinion tòun. Ṣùgbọ́n tó tú odidi Al-Qur'ani ní ìtúkìtù bó ṣe tu yẹn àríkẹ́yìn àfáà wa kẹ jáde kẹ páàtì fàtúwá lórí ẹ̀fẹ́ jẹ́ ń ṣe lórí ọ̀rọ̀ àfáà bíbí. èmi ò mọ̀ bóyá ṣé ó níbì kan tó fì sí ni tó fi rí bẹ́ẹ̀. Ẹ ṣeun jazakumullahu khairan. Kò fi síbì kankan ṣe é rí tẹ́yìn lẹ kíyèsí níbi ọ̀rọ̀ ti àbúrò Rahima ìwà mọ̀ bóyá kí n fọ́lọ̀ péjì wáyé dáadáa orí ọ̀rọ̀ Qur'an àbúrò Rahima mo ti sọ tèmi fẹ́ sọ ń parẹ́ gbogbo yẹn náà sì gbọ́ alábòsí ni ó sì sọ pé àṣọ tó yẹ ká sọ nípa ọ̀rọ̀ ìyẹn jẹ́ lápò kódà àwọn ara wọn gan ọ̀rọ̀ mi wọ́n tún wá ń lò again láti mọ̀ fi against àbúrò yìí mọ́ nínú conference tán ṣe gan ààrẹ tó tún dákọ̀ mí kẹ́bí kódà Kutubi gan náà mọ̀ pé mistake wà ń bẹ̀ ẹ dákun kí ló tún wá kù so ebi nígbà tá àbẹ́ Mudiru lórí ṣe bá ń sọ ti Mudiru náà ni Mudiru dẹ́ insist ẹni sùn ẹ ti ń délẹ̀ mo dákẹ́ gbà tẹ́ ń sọ ti ẹjọ́ mo dákẹ́ gbà tẹ́ ń sọ ti yẹn náà gbọ́ so bá a ṣe wá bóyá jẹ́ pà ń sọ ti Mudiru tí Mudiru ò wá gbọ́ àwọn ńlá gidi àbúrò yìí mọ́ kálukú náà ti lọ rí pé wọ́n ti ń tú àwọn nǹkan kan tí kálukú ń sọ wọ́n ti ń ṣe àtúnṣe ẹ̀ èyí tó wà lórí Play Store kálukú wọn náà ń sọ ń bẹ̀ pé àwọn àbòsí náà tó wá fi sọ wá sáré lọ yí padà àtúnṣáré lọ yí padà ni o àti lọ yí padà ni o ṣe bẹ́ẹ̀ ni kó ṣàtúnṣe náà ni àbí wọ́n ti wá ṣe àtúnṣe yẹn nìyẹn yẹn yára ọkọ ẹlẹ́ẹ̀kejì tẹ́yìn bá rò pé àbúrò yìí mọ́ tú Kùránì ní tukutu Mudiru náà tú Kùránì tukutu náà ló mú wọn mọ́ tako ìsọ̀kalẹ̀ Ìsá yìí so same thing náà ni so àwọn ibi táwọn yìí ti àbúrò yìí mọ́ kì í wá ṣe pé ìtú Al-Kùránì pé kẹwàá ọmọ pé àyà yìí èmi tako kọ irọ́ àwọn máa tú pé bẹ́ẹ̀ ti tú yìí báyìí kọ́ ló ṣe lọ báyìí lèmi ṣe ro kò lọ báyìí èyí sì ṣàtúnṣe rẹ̀ èyí sì yí padà èyí sì ṣe báyìí ó ní táwọn arí mi ọ̀rọ̀ tàbúrò yìí mọ́ so tẹ́ bá ní pé òkè o ká mọ pariwo àbúrò yìí mọ́ lọ ṣé níbi tán ti tún kọ́ tàlà tán mú wá lórí nínú kọ́nfẹ́rẹ́nsì tán ti wá lọ yí padà ṣé ní tán ti tún ṣe o tó ní ká sì mọ pariwo lé lórí lọ ni àbí tí àbẹ̀wò so ọ̀rọ̀ yóò ní níyànjú báyẹn so irú àwọn ọ̀rọ̀ báyìí tó bàjẹ́ lẹ́ẹ̀kejì ọ̀rọ̀ Ìsá padà bọ̀ kò padà bọ̀ kò ń sọ̀rọ̀ opinion tiwọn nìyẹn sẹ́rí bí ọ̀rọ̀ ẹ̀sìn ìgbàláyé wà níbi àwọn ọ̀rọ̀ míì kẹ́yọ̀ pé opinion tèmi lélẹ̀ opinion tiẹ̀ náà nìyẹn ìyẹn dẹ̀dẹ́ kò kí mú jà dání ìyẹn làwọn masáìlù tó ṣe pé masáìlù ìṣèhàdíyà masáìlù zọ̀níyà tó ṣe pé tẹ́kọ̀bá ló lè ṣèhàd tó dẹ̀ lè gba kí ọ̀rọ̀ èèyàn kó ní sọ̀wáàbù kó dẹ̀ ní kọ́tà ìyẹn ìgbàláyé wà ń bẹ àmọ́ àwọn ọ̀rọ̀ kan ń bẹ ó gbọ́dọ̀ ní opinion mi àfẹ́yọkàn yẹn. So opinion bẹ́ẹ̀ lọ́yìn àfa Kutubi pé opinion ti àkídà gbogbo mùsùlùmí gbọ́dọ̀ gbà ń tì ní pé. Jésù parabọ̀ bẹ́ẹ̀ ni o torí báwọn sàbẹ̀ ànábì ṣe gbà nìyẹn ẹnì kò takò náà àwọn sàbẹ̀ ànábì àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ẹnì kò takò nù wọn ìmáàmù Abu Hanifa ò takò ìmáàmù Maliki ò takò ìmáàmù Shafi ò takò ìmáàmù Ahmad ò takò àwọn ìmáàmù tán wá ṣáájú àwọn náà àwọn ìmáàmù tán wá lójú ayé tiwọn náà àwọn ìmáàmù tán wá lẹ́yìn wọn náà ẹnì kò takò. So gbogbo mùsùlùmí tí ò bá ti gbà bẹ́ẹ̀ ń sìn. kò dúró dédé bẹ́ẹ̀ ni ó ní problem mi gbọ́ so kèfèrí lẹ́yìn wá báyìí ẹ ká gbé kọ́ọ̀lù ẹlòmíì.
Naam. Hello. À ń gbọ́ yín o. Ẹni tí ó bá ti ètè dáhùn á mọ̀ pé kọlù ẹ̀lùmí. Tọ́ ẹni tó bá ti fẹ́ pè, gbogbo ẹni tó bá ti pè tó bá ti ń tún ní pé wọ́n play kíní, á mọ̀ fẹ́ ká gba tẹlòmí because nǹkan yẹn kàn máa mọ waste time wa ní time ò dẹ̀ pọ̀. So ìlú tèmi sì wà yìí, àwa a ní tàwa ṣe ń lu yìí, iṣẹ́ rẹ̀ làwa ṣe, iṣẹ́ dáwà náà sì ni. So àyè yìí kàn sáré yọ́lẹ̀ kò yọ́lẹ̀ láti jọ́ ìjọ́ yìí, kò jẹ́ àrí program ṣe. So àyè tó tún wá sáré yọ́lẹ̀ yìí, kò wá ní dáká tó wá mọ waste ẹ̀. Ẹni tó bá ti pè, ní tẹ bá ti fi ń gbọ́ wa, ẹ pa. Tẹ bá ti pa, ọ̀rọ̀ yín ti wọnú program, à ní mú ti yín, ẹ mọ̀ rò pa máa mú ti yín. Naam. Assalamu alaikum. Wa alaikumus salam wa rahmatullah. Ẹ káàbọ̀. Ẹ ká sọ adúpẹ́ sà. Ọlọ́kùnbá wà pẹ̀lú yín. Àmín àtẹ̀yìn náà. Naam, afọ àwa Sọ̀kọ́wà tí ó sọ ọ̀rọ̀ kan. Afá àjẹ́lẹ̀ gbé. Ó ní Sọ̀kọ́wà tí. Ok. Afá náà ni ìjọba ní láti ṣẹ́kù bí máa fà á ń já. Kọ́bọ̀lá máa ń fẹ́ sílẹ̀ tàbí ìgbì. Ẹni gbogbo nǹkan tí ìyá bá ń ṣe láyé. Ní àbá ṣe fáwọn pé lòdì sílẹ̀. Níwájú ìgbà tí wọ́n fi rí rìsọ́ọ̀tì nǹkan tó ṣe ìlú ẹgbẹ́ À ń gbọ́ yín. rìsọ́ọ̀tì rẹ̀ pé àṣé kí ni ṣe dáadáa ló bọ́ sí ni àbí abúlé padà sí ẹ̀yìn ìrọ̀jọ́. Mo dúpẹ́ fún yín tẹ́lẹ̀ síbi gbogbo àdúráìsì ti ẹ̀ mọ́ wa. Bọ̀dún tẹ́ mú wáyé náà ẹ̀yìn náà ti kó sí. Ok. Láìpẹ́ ìlú láwọn ìgbà tí ì tí ì jìnnà. Ok. Tó ń pé nínú ọ̀rọ̀ tí wàá ṣe ká dàmú kan ní An-Nabawiyyah yàtàlákọ̀ àkàbára min afwahi rijali lẹ́yìn ìṣẹ́kọ̀t. Èmi kọ́ mo sọ. Ní mo bẹ ti gbé ìbára yẹn. Èmi kọ́ mo sọ o. Hello afá ẹ má ti lọ jìnnà. Afá ẹ má ti lọ jìnnà. Èmi ẹ gbà kéèyàn ó parọ́ mọ́ mi. Èmi kọ́ mo sọ. Mo kó ti Dr. Ahmad Ar-Rufa'i. Kìrìjì Markaz dẹ̀ ni wọ́n tọ́jáde ní Daru Dawa ní sọ̀rọ̀. Mo ti sọ tíra tí wọ́n ti sọ̀rọ̀. Àwọn àti Adam Yahya Al-Fulani, àwọn ni wọ́n jọ ń jà sí ọ̀rọ̀ tarikh. Ma'al mu'arrikhin ẹ lọ wá pẹ̀lú ma'a mu'arrikhin. Ma'al mu'arrikhin àti ma'a mu'arrikhin. So àwọn ọ̀rọ̀ tí mo sọ mo ṣe tawthiq ẹ̀. Láti ìdíjọ yẹn náà mo ń pè ẹ́ ń ṣe ìtúbàtú ẹ̀ ní ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ṣe sọ́njọ́ yẹn ṣe ìtúbàtú. Ìtúbàtú báwo? Tí a bá ti dé pé náà tí a bá ti mú ọ̀rọ̀ kan wá láti fi lè ṣe fún jà lórí ọ̀rọ̀ tí yàn ń sọ lọ́wọ́ lọ́wọ́ yẹn wá ń jẹ́ mọ̀ ayid fún nǹkan tí yàn ń sọ. Ẹ lọ àfà tẹ́ bá ti lọ gbọ́ ọ̀rọ̀ yẹn ẹ rí pé ẹ tún ti ń ṣe àbòsíta ní káwọn mọ̀rìkàzí mọ̀ ṣe mọ́. So ẹ lọ gbọ́. Ok ṣáàdà bílẹ̀ yẹn ni ẹjọ́ agbé kọ́ọ̀lù ẹlòmíín gbà tí ẹ ṣe mọ̀rìkàzí òun nísìn. Amẹ́ríkà mọ̀ pé mọ̀rìkàzí ni mo ti pè é mọ̀rìkàzí òun. Àbí ọ̀yẹ́ ṣe mọ̀rìkàzí ni. Mọ̀rìkàzí ni yá. Ẹ ṣàlàyé ọ̀rọ̀ tẹ́ ń ṣàlàyé lọ mò ń gbọ́. Ọ̀rọ̀ òun ṣàlàyé lọ. Ẹ ń ṣàlàyé ọ̀rọ̀ ní ìsinmi ẹni pé àwọn ni wọ́n sọ̀rọ̀ inú ọ̀rọ̀ yẹn pé kò ń ṣe pé bẹ́ẹ̀ ń fi ṣe fún jà lójú náà fi ṣe fún jà. Ẹ̀yin lè wá sọ ẹjọ́ àrímọ̀ ṣàlàyé lọ ẹ̀yin sì sọ tí yín tó wá kù ni pé ẹ bá lọ gbọ́ fídíò tí mo ti wá sọ̀rọ̀ ọ̀hún tí kálukú bá lọ rè gbọ́ ẹ lè mọ irọ́ tẹ́ni tó pè yìí ẹ lè mọ irọ́ tí wọ́n pa. Ẹni pé ṣe àwọn ṣe kájà sọ̀rọ̀ tí wọ́n ń kó káàkiri ni wọ́n ń kọ́ kẹ̀rọ àwọn ọlọ́rọ̀ káàkiri. Àní Ahmad Yahya Al-Fulani kílógún ẹ̀ Dr. Ahmad Rufai ló sọ bẹ́ẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ lọ takò wọn ẹ ṣe tíra fún wọn. Lọ́dọ̀ wo mo fi ṣe ìsìbáàtú ọ̀rọ̀ wo mo ń sọ̀bọ̀ ọ̀rọ̀ wo mo dé mo bọ̀rọ̀ lọ. Ẹni fún kìgbà tí ṣe Mudiru sọ̀rọ̀ pé kìíní kan ṣe ká Ádámù náà nǹkan tí ibi tí àtọkọ náà dáwọn ni wọ́n kọ ní. Bẹ́ẹ̀ kọ́ mo ti sọ àfà bẹ́ẹ̀ kọ́ mo ti sọ àfà yẹn ń parọ́ ni. Alẹ́ ń parọ́ ni mo dárúkọ Tawsif bí lárúbáwá mo sọ ṣé ìtumọ̀ Tawsif nìkan ni pé mo sọ pé mi mo sọ ni àfà ìfarabalẹ̀ ìtumọ̀ Tawsif kò ní kọ́ ni pé nǹkan mo sọ. Mo ń bọ́ àfà ìfarabalẹ̀ àfà ìṣàlàyé nìsín. Mo nígbà tẹ́yìn bá ń takò Abu Hurairah báyìí mo wá ní àwọn ọ̀rọ̀ tí Sheikh Adamu náà sọ tí àwọn èèyàn kan náà sọ pé wọ́n ṣe Tawthiq ẹ̀ wọ́n àkọ́dà rẹ̀ mílà fún wáyé rìjáàlì ṣé ká gbà yìí náà kódà mo tún sọ mí ìtòjọ́ mọ́rú ọ̀rọ̀ yìí náà nígbà táwọn ń bú Abu Hurairah tí wọ́n ń bẹnu àtẹ́lù tán bú dáadáa tán bú wọ́ọ̀dù àbí tán ní Yahudi ni mo nítọ̀ ọ̀tá mọ́bàbù àbí lẹ́ ti lọ ń gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ mo láwọn náà mọ àwọn oníjà tí yín náà tí wọ́n kọ tíra against yín tí wọ́n dẹ̀ kọ́ àwọn allegations kan wá mo wá láwo òmọ́rọ̀ yìí wá nítorí pé àwa rò pé oníjà yín lẹni náà so àbá tẹ́ ẹ̀ bá tí ìmọ̀ ọmọ bíyàn tí mọ́ ń gbàgbọ́ yé ọ̀rọ̀ ẹ̀ bá kọ́kọ́ gbàgbọ́ yé àwọn ọ̀rọ̀ ń dáadáa náà láti lè mọ bẹ́ẹ̀ tí sí máa lọ barakallahu fikum ẹjẹ́ àti gbé kọ́ọ̀lù ẹlòmíì ẹ ṣeun ẹ lè kọ́ tìgbẹ̀ jáde tó bá wù yín o àṣáàtì Yusuf náà tún mú tíra kẹjáde síbi
nínú àwọn tíra tí Dr. Ahmad Yahya Al-Fula Dr. Ahmad Rufai tí wọ́n kọ Taqyidul Jasus bi Adillatil Hasus kálọ̀ríkà oyadamu Yahya Al-Fula mo sọ fún yín pé èmi ẹ̀ sára àtàsí yín sẹ́ àrínúlé mo wà àwọn tíra yìí sì máa ń dé sí mi lọ́wọ́ so wo àwọn kíní ìwòyí so eléyìí wáyé sèmi náà nínú mọ́tàbà so gbogbo àwọn rùdúdù tọ́jọ́ ṣe fúnra gbogbo ẹ̀ láwọn lọ́yìn à ń kà so yàrá gbogbo tá ń kà ní kò wá ní mọ ní tàfírù ni so a kà ní abá ti wá kàtà àti sọ fún yín pa ka eléyìí ẹ wàá sọ̀rọ̀ lórí ẹ̀ sọ̀rọ̀ mo sọ ń sẹ́rí ọ̀rọ̀ yìí irú ẹ tó pè yìí tẹ́ni ní bá fẹ́ ṣe dáadọ́ ẹ kó ṣe pé àwọn tàríkù wọn mú àfọwáyí àrìjàl ṣọ́ọ̀ṣì tí mo kóòtù yẹn lọ finish mo kóòtù ọmọ àbá àlìkẹ́jú náà àbí ṣọ́ọ̀ṣì yẹn ẹ̀yin ní fíkẹ́ lọ fà nẹ́dà pé n tó kọ sínú tíra irọ́ ló pa pé àwọn òtí ìṣe ti bá tu ẹ̀lẹ́rú ti ń bà yín báyìí nìsín àfikọ́ lọ́n kó sànù wa náà máa ń gbọ́ ikọ́là owó ti kọ́ọ̀tù ẹ̀kẹ́ lómi rè aago méjìlá ti lọ wá sí láwọn ibòmí ìta tún wọn lọ náà. aleykum salaam wa rahmatulah ọjọ́ ti lọ. bàbá ẹkú ṣẹ́. adúpẹ́ sà. ẹ̀kọ́ rẹ̀. adúpẹ́ sà. ọ̀tún ká bá níbi sílẹ̀. náà ẹ dápẹ́ ìjẹ sọ̀rọ̀ àsìkò ti lọ gan. lórí ọ̀rọ̀ tí ẹ̀wọ̀n àbáwọn kíní tí mo lọ rẹ̀ kí á fi lórí ẹ̀ lórí gbogbo tí àpàkan náà ń sọ ní gbogbo gbajúgbajà nílé kan wọ́n lọ sọ pé àwọn àpàkan náà sọ pé ànẹ́bì Musa pé ọlọ́run ọba ànẹ́bì Musa sọ̀rọ̀ pé àwọn oríṣiríṣi àwọn àfáà yẹn pọ̀ báyẹn tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ burúkú tí ò dáa tó kọ́ lọ́dà ńkọ́ lọ́n gbà wá lọ. ṣe rí mo ti dọ́gbọ́n sọ̀rọ̀ yẹn rí níjọ́ tí Mudiru náà bá dé tán bá takoru ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́jọ́ yà yín lẹ́nu ẹ̀ka láti fẹ́ bẹ̀rẹ̀ tawhid ara tí wọ́n sọ ara àwọn ọ̀rọ̀ tá padà tún jà ara ogun táyì padà jálẹ̀ Yorùbá nù òun lógun àṣàríyà ogun àṣàríyà padà já náà torí ọ̀rọ̀ wa kallama Allahu Musa taklima yóò bí nǹkan ẹgbẹ́ kan ni so àwọn sì wá padà lọ́lé mú wa kallamahu rabbuhu wa tó yá máa ń yí pé wa kallama Allaha Musa ni ń gbà bá ti wá rí wa kallamahu rabbuhu ayé ẹ̀kọ́ àmọ̀ yẹn jọ àsìkò yìí wò tí ì tó sà èyí tá à ń jà lọ́wọ́ ẹja ìmọ̀ jà lọ nǹkan sì pọ́nlẹ̀ ìkan pọ́nlẹ̀ gan tó ti dàrú tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹ̀bí ìdínilá àtúnṣe ó sì bá jazakumullah ọlọ́run sọ nílẹ̀ sọ lórí. àwọn èèyàn kan pè lórí WhatsApp ká má bínú ó dà pé àbúmọ́ dídí gan tó ti pè sórí WhatsApp yẹn ẹja pè wọ́n padà wò. kọ́lọ́n kó ṣàánú wa kò sẹ́ni agbèrò aburú ẹni bá tún wá ń gbọ́ inú ọ̀rọ̀ táwọn sọ pé àbá ń bú Sheikh Adam aláàbò wọn. aleykum salaam wa rahmatullah. wa ilaykum ahsan. Jọ kan tá à ń sọ̀rọ̀ lọ ní mo fẹ́ sọ ń gbà ní wípé mo fẹ́ kí àwọn mọ̀ṣáyìkì tán wà ní Ṣakí ni. ok Ustaz Yusuf Mujahid. wọ́n kú tọ́jú yín o. àkí gbogbo àwọn àfa tán wà ní. bóyá wọn àti ìgbóyán fún mi yẹn sọ fún ẹ pé wọn ìgbóyán fún mi bóyá kí wọn gbóyán lálẹ́ yìí. ẹ gbọ́ ẹjọ́ o ẹ̀bọ̀ Sheikh Yusuf kọ́ lẹ́mù fún yẹn. ok gbogbo àwọn àfa lẹ́mù fún yẹn. ok bóyá kí wọ́n mú dòkítọ́rù gangan. ẹ̀rọ jazakallahu khair ẹ ṣe o. yorùbá èyí tó láti ni pé tẹ́láwọn tó máa ń pè yín lórí ọ̀rọ̀ torí àwọn náà wulẹ̀ fẹ́ kí lọ́rọ̀ mi tó kú tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹnìkan ti pè yín wọlé tó kọ́ra àbúrò yìí mọ́. ok àti wọ́n pè yín lọ́rọ̀ àbúrò yìí mọ́ yẹn ọlọ́mọṣẹ́ àwọn èèyàn ní alábòsí. bẹ́ẹ̀ni. ṣé ó dìbò tẹ bá yọ ẹgbàá tàbúrò yìí mọ́. kò yé mi àbí tí má yọ ake. àyùbá tẹ bá ń bú àbúrò yìí mọ́ kátó ọ̀pọ̀ ìgbìyànjú. kò yé mi. ẹgẹ́ ti báyìí sí báyìí ẹ lábúrò ìmọ̀ ẹ̀nà ti mistake àbúrò ìmọ̀ dẹ̀ fìgbà kan sọ fún yín wípé èèyàn ò lè ṣe mistake rí. bẹ́ẹ̀ni. wọn sọ pé èèyàn ò lè ṣe mistake èyí tán bá dẹ́rì náà wọ́n ń tún ṣe ṣe béèyàn ní Sheikh yìí wọn ò dẹ̀ lè sọ fún yín pé máa súnmù làwọn níta ẹ̀dẹ̀ ń tẹnu mọ́ náà mistake báyìí ẹ̀ tí ì rí mẹ́wàá mú jáde látijọ́ tẹ ti ń sọ ọ̀rọ̀ mistake àbúrò ìmọ̀ tẹ̀ ń sọ ẹ̀rí ṣe kẹ́ńtọ́ tó ti wá pè yín fún rẹ̀ ń jọ mi sẹ́ ń gbọ́ mi sà. mo gbọ́ yín. ẹ mọ̀ pé ẹ̀yin jẹ́ tù dáadáa ọlọ́sìn bàbá fún yín lọ́wọ́. àmín. tó bá ti ní ti Mudiru lọ tàbúrò yìí mọ́ ẹni kò náà lọ ṣe fídíò kó lọ sọ tàbúrò yìí mọ́ bẹ́ẹ̀ bá ṣí ẹ rẹ̀. Assalamu alaikum. aleykum salaam wa rahmatullah afáàdì allah iyyakum. naam. Assalamu alaikum. aleykum salaam wa rahmatullah. ẹyọ ṣẹ́ṣẹ́ wà lórí ètò. bẹ́ẹ̀ni ìjọba bá summarize ọ̀rọ̀ yín. ok nǹkan tí mo tẹ̀lé sọ ni pé ṣẹ́rí Mr. Habib ẹ má dá wọn lóhùn fèyín. ok ṣẹ́rí wọ́n tún mọ̀ pé bàbá dámọ̀. ok ẹ̀yin náà pínlẹ̀ kan tẹ́ ń sọ̀rọ̀ pé ká má bú Sheikh Adam àbí. ara ọ̀dún ló sọ mi lọ́wọ́ ẹgẹ́ ìpínlẹ̀ ọ̀dún sọ pẹ́pẹ́ fún wọn. kò yẹ yín. ṣẹ́rí
wọ́n fẹ́ máa fi bàbá yẹn ṣe guiding. òun náà ni òun náà là ń pè ní àtúrúsù àti mígífàrù. ṣé wọn pé tán bá ti sọ̀rọ̀ kan so that wọ́n á sọ ní sọ pé bàbá dáwọn náà sọ bí eléyìí wọ́n fẹ́ máa fi wọ́n ṣe guiding. ṣé rí wọ́n fẹ́ máa mú wọn pọ̀ ni ẹ má dá wọn lóhùn. ṣé rí máa yẹn Mr. Abibu yẹn ẹ má dá wọn lóhùn rárá ìdúkùtù ọ̀rọ̀ kọ́rọ̀ lọ́ máa ń sọ jáde lẹ́nu gbà míì. Even gan ní gbà mí gan máa sọ̀rọ̀ gbà mí gan tá máa takora wọn. Bẹ́ẹ̀ni ní orí ìdúró lórí ìjókòó náà bẹ́ẹ̀ni. So èmi mọ̀ pé àmì àdìsí ti takò ní bùkọ́ nítorí ti ń lò nísìnyí báyìí. Ẹ takò àdìsí pé so èmi mọ̀ pé àwọn àdìsí àwọn kò sẹ́ni tó fi ẹnu àbùkù. So kò sẹ́ni tó fi ẹnu àbùkù kan bàbá dámọ̀ rí. So ẹ má wo sáìdì bẹ̀yẹn pé wọ́n fẹ́ máa mú ẹnu àbùkù pa bàbá dámọ̀ ẹ má wo bẹ̀yẹn ṣe gbọ́ ẹ fi wọn ṣe gbọ́. irọ́ ẹ bá bínú sá ẹ jẹ́ sáré correct impression kan ṣẹ́ni tẹ́mi bá ń sọ̀rọ̀ yìí báyìí alẹ́ mi ò léèbú tẹ́mi bẹ́ẹ̀ bú Sheikh Adam rahimahullah mo lè ká láfa wọn dé wọ́n lè sọ̀rọ̀ kémi wọ́n gbà àmọ́ ká bu wọn àbá àmọ́ irú bá ṣe lè mọ́ Mudiru ká lè mọ́ Sheikh Adam àyìn ìbẹ́ lọ́wọ́ bá kó ṣẹlẹ̀ pẹ̀lú pé wọ́n sí láyé mọ́ àrí ìsọ̀rọ̀ mọ́ àmọ́ ṣe rí tí ó bá rí báyìí lọ́dọ̀ tèmi gbogbo yẹn kọ́ ni ó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀ dẹ́tí Mudiru pampa sísì láti mọ́ lọ kó àwọn kinní yẹn jáde wọ́n sọ ẹ̀sọ̀rọ̀ tí ò dá báyìí àwọn èèyàn kóbó yìí ẹ mú Sheikh Adam jáde ẹ tún so léyìí ẹ tó bá yá àwọn yóò ní Sheikh Adam tẹ́ ti ẹ sọ yìí gan náà yìí wá ṣẹ̀ rí ewu tí mo sọ pé wà ń bi ọ̀rọ̀ yẹn nìyẹn. ṣẹwárí iṣẹ́ tó wá lè yanjú ọ̀rọ̀ yẹn ó ní ká máa ráwọn ẹlòmíì tí ó mọ gbá ọ̀rọ̀ yẹn dànù pé irọ́ o ìtọ́fi títí Sheikh Adam pé wọ́n sọ ọ̀rọ̀ bá irọ́ náà pa o kò ní jẹ́ pé irú èmi àtẹ̀yìn láàmú sọ pé irọ́ náà pa wọ́n àti yín bá ní irọ́ náà pa ọmọ àbá ń sọ̀rọ̀ èmi àti yín wá sọ pé ọmọ bàbá ń parọ́ ẹ dákun sáwọn alá ní bàbá ní àbóhùn. so ẹyẹ tí ìpè bóyá ọ̀rọ̀ wọn wà authentic bọ́rọ̀ táwọn sọ ó rí bẹ́ẹ̀ ló jẹ́ kó máa mú bàbá Ádámù ṣẹlẹ́rìí. Bọ̀ tí rọ́ ni ẹ wo fẹ́ máa lọ bí iṣẹ́. ó kí ó dáa ìdí máa lọ ọlọ́run aṣáánu wa. eléyìí tẹ̀ tí wá hàn jù àbí kí ló ṣẹlẹ̀ yìí báyìí eléyìí tí fóònù ti hàn jù. Alami alfulani. Wa alaikum salam wa rahmatullah. Naam. Naam. Ṣé orí ètò náà ni mo ṣì wà báyìí? Orí ètò la wà, orí ètò ni à ń gbọ́ yín. Naam. Ẹ má bínú ìpínlẹ̀ kan tẹ́lẹ̀ nípa ọ̀rọ̀ ẹni Ahmed Abufaya àbí kí ni ẹ̀gbọ́n kan nípa àtìrà. Jẹ́ mú kọ rẹ̀ náà. Naam. So mo wí pé. Ahmed Said Al-Rufai. Àbí Said Ahmed ni. Dr. Ahmed Said Al-Rufai. Mo ní gbogbo ẹtí ìṣọ̀tẹ̀ fún ọ̀rọ̀ mi ọ̀tọ̀ níbi tí ẹgbẹ́ ọ̀rọ̀ rẹ lọ. Mo ní ẹnu kẹ́lìmọ̀ Taofik. Ẹ ti sọ̀rọ̀ látẹ̀ ẹni mo lo Taofik ẹ wò àfà ẹ ń ti ọ̀rọ̀ sí mi lẹ́nu èmi tí mo lọ̀rọ̀ ẹ̀yin kò rọ̀rọ̀ yẹn ṣe ìsìbátù mo ní tí mo sọ fún ẹ̀yin náà rí ọ̀rọ̀ yẹn mú wá ẹ̀mọ́tẹ́ máa lọ ṣe ń sìn ẹ lọ kọ́ọ̀tì ọ̀rọ̀ yẹn kẹ wá sẹ́ndì ẹ̀ sí mi ìyẹn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tẹ́yìn bá gbọ́ yín bẹ̀ pé èmi náà ní Sheikh Adam ń kó ọ̀rọ̀ àwọn èèyàn wọ́n máa ń gba mílíọ̀nù fún àìrìjàl èmi wá ní pé ọ̀rọ̀ yẹn tí mo mean tí mo ń ṣàlàyé ó ní pé ṣé ta bá ní pé tẹ́yìn bá ń bú Abu Huraira ìpín àwọn kan máa ń gba gbogbo ọ̀rọ̀ ẹ̀yìn ló máa ń pa ṣé Sheikh Adam tẹ́ni báyìí náà sọ tó wọ́n ní Abu Huraira ó máa ń tòkó ti Kabul ahbari pé kò pọ̀rọ̀ tó gbọ́ lẹ́nu ànábì mo wá lẹ́nìkan náà ti sọ̀rọ̀ báyìí nípa Sheikh Adam ipa àwọn tán fi ń rìn lẹ́nu tàríìkì wọ́n ń gba mílíọ̀nù fún àìrìjàl tó tẹ́yìn bá rò pé yìí ń gbọ́ yín ni pé èmi kankan sọ pé wọ́n ń gba mílíọ̀nù fún àìrìjàl ṣé mi ṣe bá fún pa rẹ̀ ni àbí èmi ò ṣe bá ẹni tó ti ṣe bá fún pa ẹ̀ mo ti kóòtì ẹ̀ fún yín sìn mo ti kóòtì tíra méjèèjì fún yín àtẹni tó takò àtẹni tó takò ẹ wá lọ ka tíra méjèèjì tẹ bá fẹ́ ṣe rọ́dù ẹ ṣe rọ́dù fẹ́ nìyẹn kódà tẹ bá kó èmi náà pọ̀ pé ìwọ tí wọ́n náà dẹ̀ sọ pé bóyá o gbàgbọ́ ìwọ náà gbà tiẹ̀ ó ti tán ẹnìkan ti sọ pa Sheikh Adam nìyẹn ọ̀rọ̀ yóò le rárá. ok ẹ ká fi apá bẹ́ẹ̀ lẹ̀ náà ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ẹni pé àbúrò amúdé mọ́ìkà tí wọ́n bú Muhammad bin Abdul Wahab. ṣé mo ní wọ́n ń bu ni àbí wọ́n ń bu ṣé mo ní wọ́n ń bu ni àbí wọ́n bu. ok now ok ọ̀dà ẹ kí n gbé lábùjá bẹ̀ ṣe gbé wá ẹni tó sọ pé wọ́n ń bu. àfà kí lẹ́yìn bẹ́ẹ̀ sọ ni kẹ́ máa sọ ẹ má sọ pé ẹ mo sọ pé tá a bá sọ bẹ́ẹ̀ bá ní àfà ẹ kí ni Mudiru sọ àní Mudiru parọ́ mo ń bọ̀ àfà Mudiru mọ́ríkàsì ń parọ́ máwọn èèyàn káàkiri wọ́n parọ́ máwọn Abdul Wahabi ara wọn tí mo sọ nìyẹn àwọn ẹlẹ́mà ní pé ẹ bá sọ pé mo ní Mudiru ń parọ́
ẹ̀yin máa ṣe ìdúrà túpọ̀ tó ní sọ. ok ǹjẹ́ ìlú náà fẹ́ kí ajẹgbọ́ra wáyé ní orí ẹ̀ náà. ó yá ń gbọ́. àwọn kan bẹ̀ ni wípé ẹni àwọn ọ̀tá rẹ̀ ni wọ́n ń lọ kàtìrà rẹ̀. mo á fẹ́ sọ pé ṣé nínú àwọn ọ̀tá rẹ̀ náà ni àwọ̀fà Al-Albani Muhammad Nasiruddin Al-Albani. ṣé Al-Albani ló pe ṣé Muhammad bin Abdul Wahhab ni. ṣé Al-Albani pe Muhammad Wahhab ní Yahudi. nínú ohun tí wọ́n ń sọ. ṣé Al-Albani pe Muhammad Wahhab ní Yahudi. Simple question. Wọ́n pè ní Yahudi àmọ́ iná ọjọ́ àbúrú mọ́. mo ń bọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn. táàfà wa Imam Ahmad bin Hanbali táwọn náà fi mi lẹ́nu. Ahmad bin Hanbali ó fi kíni nílẹ̀. bẹ́ẹ̀ni. ó fi Ahmad bin Hanbali fi Muhammad Wahhab nílẹ̀ pé Yahudi. wàhálà àfọwà náà tí Al-Albani ẹ̀dá kan máa bí náà wẹ́tí náà kò mọ́ra wọn ni àfọwà Muhammad Nasiruddin Al-Albani. ó fi nílẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ yẹn. ó fi nílẹ̀ pé àní tó fi nílẹ̀ pé Yahudi àfà ṣófin rinlẹ̀ pé Yahudi ni Muhammad bin Abdul Wahhab. ọ̀rọ̀ tí mo tún wẹ́ẹ́ dájú sọ pọ̀ kò fi rinlẹ̀ pé Yahudi ni. kò fi rinlẹ̀ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ mo ń bọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn àì pé àwọn Albani lè rí ló ń bìbẹ̀ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì Albani ṣé ó mú àwọn àlébù kan jáde rẹ́ bí gbogbo àfáà àti mọ́ ńlá lébù nípa Muhammad bin Abdul Wahhab ni abóníà ẹ̀yìn èèyàn ẹ ṣọ́ra fún Muhammad Wahhab o ó fẹ́ kó yín lọ bí ẹ̀sìn míì tí è ṣe Islam ṣé Al-Albani sọnù. ó máa lébù jáde lára rẹ̀ ni. ó máa lébù jáde tó bá pa lébù ni a ti sọ́lẹ̀ kan kò sáfà tí ò lè lálé tí ò lè mọ́ lálébù Muhammad Wahhab kò ṣe màásùm ó lálébù tó pọ̀ bí ṣe kára mo ṣe ní àlébù tó pọ̀. aláwọn ń parọ́ mọ́ àwọn ní Yahudi aláwọn ń parọ́ mọ́ wọn ní Yahudi ni ìta irọ́ mo ń bọ̀ àfà mo ń bọ̀ àfà táwọn sọ yìí àní Mudiru ni pé Yahudi ó nípìlẹ̀ rẹ̀ wọ́n ní Yahudi nípìlẹ̀ rẹ̀ ayé ẹ̀kọ́ ìjẹ́ Yahudi wọ́n gbọ́dọ̀ fi rinlẹ̀ lọ sínú tírà rẹ̀ tí wọ́n fi mú wa èmi ti wá sọ̀tàn gbèsè ìwọ́n Abdul Wahhab adẹ̀ líǹkì ẹ̀mọ́ bíi tá líǹkì ẹ̀mọ́ ṣerú ẹ̀ Al-Albani sọ ẹ má parọ́ mọ́ mọ́ ṣerú ẹ̀ ní gbogbo àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ pa Muhammad ibn Abdul Wahhab sọ ẹ má parọ́ mọ́ mọ́ in tó kù nìkan sọ pé wọ́n Abdul Wahhab bó ṣe gbìyànjú tó ó kù díẹ̀ ń bì ó lé ń bì ó mú èlé ìwá àwọn tí wọ́n mọ̀ sọ náà nù ìyẹn kò wá sí àfẹ́ ẹ̀yọ̀ kan láyé tí ò wá nírú ẹ̀ kò sí àfẹ́ ẹ̀yọ̀ kan láyé tí ò nírú ẹ̀ àmọ́ táwọn sọ ń sin ni pé ká ní Mudiru jáde pé wọ́n Abdul Wahhab ó sọ̀rọ̀ báyìí nínú tírà báyìí nínú kìtàbù tàwídì rẹ̀ ó sọ báyìí mistake dẹ̀ ló ṣe pẹ̀lú ẹ̀rí báyìí kò sẹ́ni tí ó takò wọ́n àmọ́ ká máa pa irọ́ pé Muhammad Abdul Wahhab tó ń sọ yẹn Yahudi ni irọ́ ńlá ni ká sọ pé wọ́n fi aṣẹ́wó ṣe lálejò bàbá ńlá Mudiru máa ń pa irọ́ gan bàbá ńlá irọ́ ni so àwọn tírà tí Mudiru sì ń kà tí wọ́n sì ń fi sọ rẹ̀ òrè oníbẹ̀lọ́wọ́ mi ń bì ìfẹ́ fi ojú orúkọ rẹ̀ jáde àwọn àwọn tí gbogbo wíkú wíwú àwọn bí tí wọ́n ti ń rí rèé. wọ́n pe àfa kan ní gbogbo yín kàn mọ́ àfa ẹ má lọ bò mí ẹ má sáré sá lọ bò mí ọ̀rọ̀ tí Mudiru sọ pé Yahudi nípìnlẹ̀ ọ̀rọ̀ pé Yahudi nípìnlẹ̀ rẹ̀ ipe wọ́n fi ẹyin mo ń bọ̀ tíra ẹ̀ ní dárúkọ ẹlòmíì fẹ́ mi nígbà láíláí Yahudi nípìnlẹ̀ rẹ̀ yẹn Yahudi ní èmi náà ti dárúkọ tíra mo ti dárúkọ tíra fún Mudiru lájọ ọjọ́ Mudiru rọrùn Mudiru a ti dárúkọ tíra fún Mudiru àbáyé mọ́ sọ̀rọ̀ parí mọ́ tán bá ń wẹ́ni tí tọ́rọ̀ rẹ̀ jìnà sí mọ̀ láyé Mudiru Markazi ni Mudiru Markazi ó mọ̀ sọ̀rọ̀ báyìí ẹ sì mọ̀ dénú tíra wọ́n mọ̀ kóòtù tíra ẹ sì mọ̀ débẹ̀ irọ́lẹ̀ sì mọ̀ bá wọ́n mọ̀ kóòtù tíra fún yín báyìí ẹ sì mọ̀ débẹ̀ irọ́lẹ̀ mọ̀ bá so ká ní Yahudi léèyàn ayúbẹ̀kọ́ òkè ó wá jẹ́ Yahudi kò jẹ́ Yahudi kan mú wá nínú tírà rẹ̀ níbi tó ti polówó Yahudi yà fún àlìhùmọ̀ yìí ìkànnù wọ́n ní wọ́n fi aṣẹ́wó wọ́n fi ṣe ní àlejò ìtàgbéṣẹ́ ìwọ́n Abdul Wahhab òun àtàwọn èbó wọn àti ẹ̀ papọ̀ níjọ́ tó ń kọ́kọ́ bẹ̀rẹ̀ dáwà tiẹ̀ abáàtìkọ́ tiẹ̀ sọ́njọ́ tó ń bẹ̀rẹ̀ dáwà rẹ̀ àwọn àṣekínní wọ́n à papọ̀ wọ́n à mọ́ra wọn rí ẹlẹ́pẹ́ ẹni tí ò wá mọ àwọn èbó rí tí ò bá àwọn èbó lò bóò làwọn òyìnbó ṣe máa wá fi wọ́n máa fi aṣẹ́wó ṣe ní àlejò ẹ láwọn ọmọ yẹn ní àrí àwọn kéèké o ààyè mọ ẹni tí wọ́n ẹgbẹ́ àpapọ̀ làwọn yìí ò gbá wọn táwọn wí ṣe ẹ̀yẹ́ ìwọ̀rọ̀ ta ẹgbẹ́ ìkàn lọ ìkàn bọ̀ ó wá gbára wọn náà ní ọ̀tọ̀ Ọlọ́run ṣàánú rẹ o ìwọ́jú pọ̀ yíyẹ pé ọrí mi bá sọ̀rọ̀ lẹ́nu àti wọ́n ń wá káwọn sáà rí báyìí sọ̀rọ̀ so ẹ lọ sọ fún ẹyọ mọ ẹ lọ sọ fún Mudiru pé káwọn mọ pa irọ́ mọ́ aláì tí wọ́n wá lè sinmi irọ́ ọ̀rọ̀ ti tán
bọ́bí tọ́rọ̀ wà ní pé ẹ̀rọ àkáwọn bàtánà mọ́ fẹ́ ṣe dìbẹ́tì náà rè ẹ sọ fún Mudiru pé tí Mudiru bá bọ̀ ta mo rẹ́dì fún Mudiru inshallah ìrọ́tọ̀ pamọ́ Muhammad Abdul Wahab arẹ́dì fún wọn ìparabọ̀ Jésù arẹ́dì fún Mudiru inshallah náà. ayakumullah akramakumul karim. wa alaikum salaam wa rahmatullah. Aya Abu Hurairah. Ẹ̀kọ́ tí kọ́ọ̀lù mi ti ń já wọlé o. Hello. Ẹ má já kọ́ọ̀lù wa. Bóyá kẹ́ pè sórí direct call. Okay, máa pè lórí. Assalamu alaikum. Alaikum salam. Ṣé fẹ́ pè sórí program nìṣà? Okay, ẹjọ́ ají ń gbé ẹ̀ máa fi sí speaker sí. Naam, ìkan náà àwọn àgbààgbà fáwọn nílẹ̀ Yorùbá àwọn ni wọ́n pè é. Bẹ́ẹ̀ náà mo ti filẹ̀ náà ní inshallah. Kẹ́lẹ́ wọn pé inú àwọn àfáà ilẹ̀ Yorùbá ò dùn bí gbogbo kíní ti ń lọ yìí. Naam, hayyakumullah. Bẹ́ẹ̀ni. Ẹdúró sà, ó dàbí pé àwọn direct call kan fẹ́ mọ já call yín. Mo ń bọ̀ sà. Àwọn direct call kan já call wọn, yín wá pè wọn lórí direct padà so that call mi bá ń wọlé kò fi ní já wọn inú tèmi gan dùn pé wọ́n pè wọlé lẹ́nu ẹ fẹ́ máa tó pè wọlé èyí ní sọ fún yín àwọn náà àwọn àgbà fáńlẹ̀ Yorùbá ni àwọn náà ti wá busy ẹ jẹ́ sáré gbé direct call láti UK yìí náà so that táwọn bá ti wá gbé. Naam. Wa alaikum salam wa rahmatullah. Ẹ tẹ́ sọ̀rọ̀ ìkan náà àwọn àlùfáà wa mo ti ń pè wọ́n láti ilé nínú àwọn àgbà fàlẹ̀ Yorùbá ni mo sì fẹ́ kán bá àwọn èèyàn sọ̀rọ̀. Ó yá kó mbẹ́. Ó yá. Naam, assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Hayyakumullah. Lọ́wọ́ bá gba gbogbo ìgbìyànjú yìí yóò sì bá wa sáyìn lẹ́sàn rẹ̀. Àgbẹ̀ tí ẹ lọ lónìí ó dùn mọ́ mi púpọ̀ torí ó tún pè ọ̀pọ̀lọpọ̀ padà. Tí àwọn náà ti fẹ́ tàtàrà àìṣedéédé ẹnìkan. Ó kọ́ tìkẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin tẹ́ ń pẹ́ ẹjọ́ ẹ dúró náà o. A sì fẹ́ gbóhùn wọn, ayú ẹ̀kọ́ ni. Ẹjìn gbé kọ́lọ̀ àfáyà báyìí ní dáhùn látàrùn. Náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ahsanallahu ilaykum. Wa ilaykum ahsan. Khubzi. Hayyakumullah ya Sheikh Khubzi. Iyyakum wa iyyakum. Assalamu alaikum. Ẹ̀yin tí Lagos Island ni ẹ̀. Bẹ́ẹ̀ni sà. Ẹ̀sà mi ti rí ẹni tó ń pè yẹ látẹ̀kùn ìgbà tó tí ọkọ̀ pè lẹ́ǹkan nínú tí mo rẹ̀ pé àwọn ọmọ mẹ́ríkàsì yẹn. Ó ti stop yẹn, ó ń kámẹ́rà púpọ̀ pé kó lọ ṣe fídíò sí pé mo lọ sí máa sọ̀sọ̀ fún sọ. Ẹ jẹ́ kó lọ ṣe fídíò. Òṣàṣẹ̀ tí wọ́n ti ń pè mí lákèsí pa àwọn ọmọ yẹn, èmi gbóhùn wọn mọ́. Ẹ̀bẹ̀ tí yẹn máa ń gbóhùn rẹ̀ lèyàn máa ń dá mọ́, èmi gbóhùn wọn mọ́. Nǹkan máa ń pàdé ẹ̀ tí máa ń pàdé ẹ̀ yẹn máa ń lísìn díẹ̀ sí kan tó máa ń sọ. Èmi gbóhùn wọn. Ara tí Mudiru ló ń ta wọn tí ẹ̀wọ̀n ké ìdá orí fa sábà bùbá tọ́lá àjà ìgbà tí mọ́ tí ń dà wọ́n láàmú kò dá kéèyàn tó wá mọ́ wúrẹ̀ tó mọ́ fìyà jẹ wọ́n lé lórí òun ló fà á mọ́ tí mọ́ tí ń dà wọ́n láàmú. Sáàtù aláàgbàdo àwà aláàbà ṣàlékún dáadáa fún ìsáàtù àmín aláàbà wà pẹ̀lú yóò àmín àtẹ̀yìn aláàbà sọ yóò. Jazakumullah. Nǹkan tí Mudiru Mọ́ríkàs ń sọ tó jọ nǹkan tí Sheikh Al-Albani sọ ni. Bó tilẹ̀ ló ti jọra wọn. Albani sọ̀rọ̀ pé ká pàfà ẹgbẹ́ ni láti èsì. Ẹ̀yin sọ̀rọ̀ pé mo ti mọ kọ́rọ̀ sí dànù mú wa ọ̀rọ̀ tó wà nínú sísá nígbà wà nù. Aláàrẹ̀ ọmọdé kéré tó ẹsẹ̀ bẹ̀rẹ̀ mímọ̀ ó mọ̀ pé Mudiru ọ̀rọ̀ lábáàgùn yanjú ló pé wọ́n kà síra. Òun gá sì mọ̀ pé kò yanjú ọmọ tí ń pè òun. Èwo ni ló pè nù wọn náà. Wàlíyù àbígbẹ̀ wàlíyù láàbígbẹ̀ ní orúkọ. Ok. Ẹ̀ẹ́dà káwọn ti sáàsì náà ti ń sọ ń bì. Jazakumullah khair. Àmín. Mo fẹ́ kẹ́ ẹ má bínú. Dear customer, the MTN number you have dialed is currently switched off. Switched off kẹ́. Try again next. Káṣí wàá rí wọn pẹ̀lú dáa. A fẹ́ káwọn èèyàn tiẹ̀ ṣàǹfà torí pé wọ́n sọ àwọn ọ̀rọ̀ tí ó sì wá ní àǹfààní.
your NIN to your line. Mo ti ní NIN. Do this for each of your MTN lines. Mo ti gbọ́. To check your NIN, dial *346#. Thank you. Dear customer, the MTN number you have dialed is currently switched off. Subhanallah. Please try again later. Ní ká try again. Rí wọn pé. Ó sì á dùn mí díẹ̀. Assalamu alaikum. Wa alaikumus salam wa rahmatullah. Ya Sheikh, ẹjọ́ náà bí ìgbọ̀rọ̀ ẹni ṣe ẹ̀bùn tó jáde wàlúwà. Gbọ́ ta ní sọ̀rọ̀. Àkọ́kọ́ ẹgbẹ́ mi kọ́ ikọ̀ ẹni tí kọ́ ikọ̀. Wọ́n sọ ẹ̀kúgbẹ́ ní àìláṣẹ lè kó. Ó tún pè padà. Ó ti máa dára rẹ láàmú mọ́ ọkùnrin yìí. Wọ́n ní wọ̀rọ̀ mọ́ ń bú ebú kí ló wá sọ̀rọ̀ bí ẹwé wá sọ̀rọ̀ bí báyìí nísìn. Ìwà ní fáàkì tèmi ò fẹ́ rè. Ẹ mọ̀ bú olú ẹ̀ káàkiri lọ́dọ̀ yín. Ọwá débí ọ̀ ń sọ̀rọ̀ bí mùtàdọ́límù. Abẹ́lọ́ subhanahu wa ta'ala tí ọlọ́mọ sáà ṣe àlékún dáadáa àti àlékún àgbóyé ẹ̀sìn rẹ̀ fún wa. Ẹ máa tó mọ́ ṣe ni pé yóò lè rí bẹ́ẹ̀ kọ́ọ̀tì jáde. Ẹ̀kan ọmọ fẹ́ràn ọdún kan báwọn. Àwọn ọmọ náà pè mí gbà kan báyìí tí wọ́n wá kọ́ọ̀tì bẹ̀ jáde. Àwọn ọmọ náà ni. Yóò tún wá lè kọ́ọ̀tì bẹ̀ jáde pé òun wá béèrè. Àbáwọn ọmọ kéèké báyìí. Àwọn ọmọ táwọn náà ti já lẹ́nu ọmú. Ẹ̀hánú wọn tó sì máa ń ṣe mí ni pé àwọn ọmọ nígbà olúwa nírú wọn lọ́mọ kéwù ẹ dákun. Ṣé náà yóò máa dùn kan mọ̀ kan wá tọ́rọ àwọn ọ̀rọ̀ táà sọ̀rọ̀ tí ò lè yé wọn ni ẹ̀nà ìwò táà wí nìsí ẹwọ́rọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ń béèrè Albani àtẹ́nàwà Mudiru Markazi Albani ẹ̀dàkùn sí irú tá Albani wá ń sọ ni Mudiru Markazi ń sọ ni Albani ó ń wára kìí sí Albani tí gbogbo àwọn mùsùlùmí tó kù mọ́ àwọn Sheikh wa táà rí pé mọ́ yìí àmọ́ tó ṣẹlẹ̀ ẹgbẹ́ kan kọ́ọ̀tì lórí bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ náà inshallah bóyá ńgbà tó bá tún di ní ọjọ́ mi ọjọ́ rí a tún máa gbọ́ àwọn ọ̀rọ̀ lẹ́nu wọn inshallah. Náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Ya Sheikh, Ọlọ́run àtúbọ̀ bá wa lọ́ra ẹ̀mí yín o. Àmín. Ṣẹ̀rí, ó máa ń dùn mọ́ mi tí n bá ti ń pè báyìí pé kí n má máa sálámọ̀ sẹ́yìn nìkan kí n tún máa sálámọ̀ sí àwọn tíra yín. Ẹ máa bá mi kí àwọn tíra yín náà pé láìbírì bí wọ́n kọ́ mo wà yìí láìbírì kan náà àfáwà ní Ṣákí mo wà mí ìsílẹ̀ kó báyìí. Gbogbo bíi tí ẹ̀yin àfáàsùn náà bá wà Ọlọ́run á máa bá a fìṣọ́ ẹ̀ṣọ́ yín. Àmín. Àwọn tíra yín náà wọn ò ní jóná o. Àmín. Àmín. Wọ́n ti rí àwọn tíra yín náà bí wọ́n nú tán ní tíra kọ̀pọ̀ tíra kọ̀pọ̀ ẹ̀yin ò fi wọ́n ṣe design lásán ẹ̀yin ń ka ẹ̀ ń bá wa mú yìí tó jódo. Àtúnkà ìtàn àfá àti wọ́n fẹ́ kọ́. Inú tíra àwọn àfá àwọn lábí sí lẹ́ni díẹ̀ ka tíra ní mọ́rọ̀ jáde nínú tíra àwọn àfá yín. Àmọ́ tán sọ ní àmọ́ ní wọ́n bá mọ̀ ní wọ́n ní sọ bá. Alhamdulillah. Ẹ̀dùn kí lọ wí? Mo ní ẹ má yáyàn láwọn tíra yìí o, wọ́n lè má dá padà o. Torí ó ká wọn lára gidigidi pé ń bonú tó ti rí lè báwo lélẹ̀ tó ṣe dọ́dún. Ọ̀rọ̀ tí ẹ sọ yìí, ìkan náà àfáà tó wá mo ti fẹ́ ya tíra wọn kan tó fẹ́ yá mi o, kó má di kẹ́yìn rẹ tí wá fún ẹlẹ́rìí báyìí. Wọ́n àfẹ́ yá mi tíra wọn kan tí mo rí mí. Jẹ̀tìkẹ́ Ṣáínà ní kẹ́ẹ̀tì wá kó báyìí báyìí. Bẹ́yìn tí ń dá wa lọ́rùn, làwọn tíra yín náà ń dá wa lọ́rùn. Bá ṣe ń rí ló ń dá wa lọ́rùn. Kọ́lọ̀ bá ṣe ń ṣọ́ yín, kọ́lọ̀ máa bá wa ṣọ́ àwọn tíra yín. Kọ́lọ̀ tún máa bá wa ṣọ́ ẹnu yín lákàtà. Àmín. Àdúrójì. Ọlọ́run àtúbọ̀ bá wa ṣàmọ̀nà yín. Ìṣọ́ Ọlọ́run àtúbọ̀ bàbá gbogbo ọ̀nà tó ta léwu kó lè gbà kó ní lápá lára yín, kó ní lápá lára àwọn èèyàn yín, kó ní lápá lára ẹbí, kó ní túrú kọ́ lára yín lágbára Ọlọ́run. Ṣé rí òdodo fojú hàn wá láì ẹni tí ó bá ń parọ́ òun ni yóò tún máa wọ́nà mi. Wọ́n ní tell lie once and all the truth you've told become lies. Ẹ̀dá tó bá ti parọ́ ẹyọ kan máa gbogbo òtítọ́ yòókù tó ti sọ èèyàn máa dáùtù ẹ̀ ni pé àbí báyìí ni àbí báyìí ni. So kò dẹ̀ sí bí èèyàn náà ṣe lè burú tó kódà tó fi mọ́ Mudiru kò sí bó ṣe lè burú tó factual of innocent nǹkan sì wà nínú ẹ̀mí oníkálukú tí ó fi mọ̀ pé òdodo lélẹ́yìí. Ṣùgbọ́n àwọn èèyàn wọ́n wá ń torí nǹkan míì ṣàìtàn ti kọ́lé sí wọn lára wọn ò fẹ́ yẹ tọ́lọ́run wò rárá. Bẹ́ẹ̀ ni wò ní dúró dè wá lọ́dọ̀ Ọlọ́run pé bóyá òun lòún ṣì wá lọ́rọ̀ yóò kàn padà ní pé òun gbé àbálẹ̀ ẹ̀yin lẹ́tẹ̀lé o
ó wá yẹ káwa náà wá lo làákà ẹ wa ẹ wo bí ayé ṣe ń lọ ń sìn báyé ṣe ń lọ ń sìn tó bá ní. ẹ wò kọlù ó ti àwọn regular call ti jayé o now. Hello, salaam alaikum. Wa alaikumus salam wa rahmatullah. Ṣé mo lè sọ̀rọ̀ báyìí àbí kí n tún pè padà? Ẹ sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ ṣẹ́jú dí àwọn èèyàn pọ̀ o. tó kọ́lọ́ bá jẹ́ ìṣàlùmọ́ torí pé ọlọ́wà bá dúpẹ́ fún yín Sheikh. Àmín. ọlọ́wà bá dúpẹ́ fún yín. Àmín. ọlọ́wà bá dúpẹ́ fún yín. ọlọ́wà bá dúpẹ́ fún yín. iṣẹ́ tẹ̀ ń ṣe ọlọ́run níjó bàjẹ́. Àmín. ọlọ́wà bá dúpẹ́ fún yín. Àmín. Àbòsí kan wà tá à ń ṣe nílẹ̀ Yorùbá. Náà. Tí mo dẹ̀ rí àwọn. Ẹ dúró ẹ̀yà tí ń gbọ́ yín lọ báyìí. Ọpọlọ àwọn èèyàn wa yìí àbòsí ló kúnnú ibẹ̀. Kí ni àbòsí náà? Òun ni pé à ń pariwo kí àwọn àbúrò yìí mọ́ Dr. Alaro ní Sheikh wà ní tọkọ kìnnìkan pé kọ́ ṣàtúnṣe kìnnìkan. Ẹni tó wá ń pariwo pé kọ́ ṣàtúnṣe gbogbo irọ́ tóun náà pa máwọn sàábé tó pamọ́ ìmọ̀ọ́mù Imam Buhari. Al-Imam Al-Bukhari. Al-Imam Muhammad Abdul Wahhab. Bẹ́ẹ̀ ni gbogbo irọ́ tó pamọ́ wọn sọ́kùn ti ṣàtúnṣe gbogbo irọ́ tó pajá. Ẹ bá sọ̀rọ̀ yín lọ, Mọ́níkà nìkan ó dán ni. Ẹni tó pa irọ́ mọ́ gbogbo àwọn èèyàn yẹn, Mudiru Mọ́ríkàsì, àwọn ọmọ Ìmáàmù Buhari, wọ́n yẹ̀yẹ́ Ìmáàmù Buhari ní Baghdad. Ó ti ṣàtúnṣe irọ́ tó pa mọ́ Ìmáàmù Buhari. Ọ̀rọ̀ ti Baghdad yẹ dẹ̀rẹ̀ ìtàn ni tó rinlẹ̀, àmọ́ ṣé bó ṣe rinlẹ̀ ni Mudiru ṣé wọ́n yẹ̀yẹ́ Ìmáàmù Bukhari ní àbí kí ló ṣẹlẹ̀ láàrin àwọn àlùfáà lásìkò náà ní Baghdad. Àwọn ọmọ Ìmáàmù Buhari ní Baghdad. Kí ni Muslim padà ṣe? Bẹ́ẹ̀ ni wáì tí ò sọ ìtàn yẹn bó ṣe rí tó parọ́ tó fi dàkọ̀ọ̀rú tó fi dìfẹ́mù kárátà Ìmáàmù Buhari. Àwọn pariwo pé kọ́lọ̀ ṣàtúnṣe pé àwọn ṣe mistake lórí kọ́tọ́kọ́ o àwọn dẹ̀ tu àwọn ẹni tí wọ́n kọ Kùránì translation wọ́n dẹ̀ ń gbà pé àwọn tí pété táwọn bá kẹpà àwọn bá kéésì èyí táwọn wá ṣe tó jójú korojú tó fi bẹ̀rẹ̀ jẹ wọ́n ẹ̀ táwọn kò ṣe collection lórí ẹ̀. Àwọn ń pariwo káwọn ẹni tó bá tẹ̀ máa pè wọ́n bá kéésì á jẹ́ pé ẹni tó jẹ́ pé òun gan ó máa ń gba collection. Jamiu Ajagun wà lórí ìjọ àwọn ajaja ó pariwo wípé àbúrò ẹ̀yin máa ṣe mistake ṣé ká máa jaja wà nínú ìsìlámù gbogbo tóun wúyè tó wà ń bẹ̀. Tóun gba collection pé àlè jaja tó bá wọn àfà gbogbo àwọn onírànà tí gbogbo wọn jọ kóra wọn jọ wọn ọgbà kan jaja o. Wọ́n ọgbà o. Mudiru Mọ́ríkàsì tó bá gbà pé kan jaja ó fàjà paléyà parí. Àwọn lè lẹ́jọ́ ìwọlé ya wọ́n lè sọ pájá ìwọlé ya wọ́n lè sọ pájá ìwọlé ya. Wọ́n lè ní kò wọlé ya bọ̀ tọ́wọ́n ní kò wọlé ya bọ̀ tí ó lè máa ká pa ẹ̀ ká fi ṣe fàájì ní Mọ́ríkàsì. Kó fi ṣàṣún. Àsún ká dẹ̀ gbé fídíò ká dẹ̀ ṣe fídíò rẹ̀ kí gbogbo wa rí báyìí. Èmi dẹ̀ lẹ́nu láti sọ owó ajá tó máa bẹ jẹ. Irọ́ kò dá o ẹ má sọ kò dá kẹsàn-án orú ajá bẹ́ẹ̀ o ẹ nígbà ládàá o ẹ tún gbẹ̀ṣẹ̀ ni o. Irọ́ bá tó máa jẹ́ alẹ́ ìgbọ́dọ̀ sanwó ẹ̀wọ̀n bá máa jẹ́ náà. Mudiru Mọ́ríkàsì òun náà àtàwọn àǹfà àti gbogbo wọn jọ tó jọ kóra wọn jọ. Tí gbogbo wọn jọ tíìmù papọ̀ àtàǹfà kọ̀ǹpútà tí gbogbo wọn jọ jókòó fẹ́ gbé ara wọn. Nísìn tí gbogbo wọn jọ wá sọ jáde pé Jamiu ìwọ tó ní ká máa jaja. Ìdókòrò àwọn ẹ̀. Tọ́yì. Ìwọ náà wá ń ṣe collection fún ẹni tó kọ Kùránì torí pé onítọ̀hún yẹn báwo ló ṣe possible kéèyàn kọ Kùránì kó perfect kó possible kó ṣe translation kó possible kò sóyítọ̀ tó lè kọ Kùránì. Pọ́ìntì kan tiẹ̀ ni pé èyí táwọn Sheikh Adamu gangan ṣe fún ara wọn ìpele kẹta làwọn Sheikh Adamu jẹ́ ọ̀tọ̀ làwọn tó wọ́kọ́ kọ́ ọ̀tọ̀ làwọn tí wọ́n yẹ̀ wò
àwọn Sheikh Adam tún wá yẹ̀wò òun làwọn Mudiru gan ti ń sẹ́ẹ̀tì kọ́mítì kan lọ́ọ̀rẹ́ yẹ̀wò yìí wọ́n tún wá fọlọ́dọ̀kun tó túmọ̀ sí pé èyí táwọn Mudiru fẹ́ lọ́ọ̀rẹ́ yẹ̀wò yìí tó fẹ́ gbé jáde yìí náà òun náà padà tún nídìí immediately tó bá jáde tó tún nídìí àyẹ̀wò torí pé olódò ló ti wà náà tó fẹ́ lọ́ọ̀rẹ́ sí àtìṣe rẹ̀ yìí. bẹ́ẹ̀ni náà. àfikọ́ náà kó ṣàánú wa mo wọ́n dẹ̀ nìkan ẹjẹ́ sáré dáhùn náà lóhùn ẹ má bínú ẹjọ́ ẹjẹ́ ń dẹ́ni ẹjẹ́ ń dẹ́ lómi náà ló mo ti ó di wọn jazakumullahu khairan. pẹ̀lú ìbínú ẹ̀jọ̀ ń dọ́nà wọ́n wá fẹ́ni tí ò gbọ́ èdè lárúbáwá wọ́n kó lọ bá wọn tú lárúbáwá. bẹ́ẹ̀ni. ẹgbẹ́ Mudiru kan síkì kí yóò bá ṣòfò làkà. àní ẹ má bú wọn ẹ ti ń bú wọn. ẹlẹ́yìn sì jẹ́ náà ṣòfò la ẹ má bú wọn ẹ sọ̀rọ̀ yín direct ṣòṣe. àyébú ni o àyébú ni o àṣẹyìn ò mọ̀ pé èbú ni. nínú èdè Yorùbá kò kì í ṣe. èébú ni. ẹ bá ní kó ti ya wèrè lójú èèyàn pò fún làkàyè òtó. èèyàn ti máa mú èèyàn tí ò mọ̀ ń pa èdè kan pé ìwọ ni pé kó wá wà nú àwọn tó máa translate láwọn wá sí Yorùbá èyí ò gbọ́ kò lè dárúkọ súwátù mọ́fàd kò rí pé òun àwọn translate Kùránì ó wà nú àwọn tó máa translate Kùránì ṣé wọn máa tún wá mú àpò àtọ́pẹ́ ní kọ̀ǹpútà náà kókó náà wá translate tí ò ní ètò lólo tó bá rí mi jẹ́ pé Ọlọ́run ti sọ pé kíní kan ìtò bá sùútù wọn ló máa tù sí ìrọ̀rùn káwọn tún Kùránì ti ti wọn. ọjọ́ tí ẹjì sáré dá ẹni inú kó jẹ́ last caller ẹ má bínú jazakumullahu khairan ẹ má bínú ọjọ́ ti lọ. ìrọ̀ kò tí ì le jù náà àmọ́ ní àjò làwà báyìí ẹ má bínú ẹlòmíràn mo ti yóò di ẹnìkan ẹ jẹ́ ìfàwọn náà sí spíkà. wa alaikum salaam wa rahmatullah. naam abu nusayba. wa alaikum salaam mo ti yóò di fíṣẹ́jú márùn-ún ẹ má bínú ẹ̀yin ni last call àìjọ ẹ má jẹ́ pé àti fẹ́ mi ìgbèrò kógùn tó báyìí ẹ má bínú adúpẹ́ jùsá ẹ lọ bí dáná ẹ má bínú kí ni pọ́ìntì yín gbogbo wọn kí ẹjọ́ kí ni pọ́ìntì ẹ bá wa sọ ọjọ́ ti lọ gan. àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ tí wọ́n ní Sheikh Adam sọ bẹ́ẹ̀ni èyí táwọn adíkàdé tàbí sọnù tíra yẹn bẹ́ẹ̀ni ìyẹn wa ó sì dúró lórí èyí tó ti máa sọ lẹ́kọ̀ọ́ kan ti sọ kọ́ gbé fídíò ẹ̀ jáde ká ojú bẹ́ẹ̀ lọ àwọn tálówó àgbẹjọ́ òun wọn sọ anídìí aláwọ̀kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé kódà tí ẹ bá lọ sí kóòtù gan bàbá sọ wà sóyà kan rẹ̀ pé fúlábóyá ní nǹkan ọmọ wa ní bàbá ní ẹ mọ̀ fún ìwé lágbàgbọ́ méjèèjì. wà síyà ni. so tó látara bẹ́ẹ̀ pé látara bẹ́ẹ̀ èyí tí wọ́n ní bọ̀dọ̀lá gègé sọ àwọn ògbà gbọ́ wọ́n ṣe fún wọn nígbà tí Sheikh sábà máa ròyìn wọn ní tó rọ̀ lọ́rùn jù kọ́ máa ṣe náà ní irọ́ láti pé wọ́n ìrọ̀rọ̀ Ọlọ́run púpọ̀ nítorí ẹ̀ kọ́lọ̀ wọn kíra kó ṣàánú wa kó bá dúró tí kó bá ṣe é ṣe kó bá wà pẹ̀lú yín ẹ kú iṣẹ́ Ọlọ́run gbàjọ ìfẹ́ nìkan barakallahu fikum wa alaikum assalam wa rahmatullah. èmi náà bá ti wá conclude pé irọ́ lọ́rọ̀ yìí tán yanyan kéèyàn fi lè save Sheikh Adam but ọlá pé àwọn ibi nǹkan míì tán ti ń kó Sheikh Adam wọ́n rẹ̀ rí mú wa irọ́ làdí fi àwọn mẹ́ta tó wà fil ghar ayúbẹ̀kọ́ eléyìí oṣù àríbá yìí ṣùgbọ́n àwọn kan kó máa dàbí pé wọ́n máa lo bàbá yìí wọ́n continue káwọn tó já àwọn ọmọ Sheikh Adam kan dákun kan ṣe kí ni Sheikh sọba bí tíra ni wọ́n kọ lórí ẹni o báwọn fídíò clip táwọn ṣe láwọn ọdún kan báyìí kan tó ra tó release bí méjì ń bẹ ó dàbí pé àwọn fídíò clip yìí sì ni kọ̀nàbìlù ẹ bá ń gbọ́ kọ̀nàbìlù Thawbaniyya ala Mudiru al-Markaz ó ní àwọn kíní òní ọlọ́run kó ṣàánú wa kó ṣàlékún àgbọ́yé àgbèrú yẹn gbogbo tí mo plan kò ju 30-35 minutes lọ torí èlé nǹkan sáré náwọn ìsinmi díẹ̀ lẹ́nu òfìrí báyìí inshallah ta'ala bẹ́ẹ̀ yóò kó mọ̀ di abatula àwọn program mi ní ìṣẹ́jú díẹ̀ náà program tá ń ṣe lọ́nbí inshallah ta'ala àmọ́ ṣàgbà tó bá fi di weekend wẹ́ ká ti mọ́ padà sí Èkó sallallahu wa sallima ala abdika rasulika Muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk abdallah subhanahu wa ta'ala Sheikh Adam rahimahullah ọlọ́mọ sábà kẹwọn àwọn àṣìṣe wọn torí wọ́n ní àṣìṣe gẹ́gẹ́ bí gbogbo afá náà ti mọ́ ní àṣìṣe abdallah subhanahu wa ta'ala kó mọ́ ṣàbá wa ṣe àforíjì wọn níbi gbogbo àwọn àṣìṣe wọn àwọn tí wọ́n sì ṣe tó dá kí Allah subhanahu wa ta'ala kó bá ṣe àdìpẹ̀lẹ̀ ládàá wọn wa sallallahu wa sallima ala abdika rasulika Muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka Allahumma الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة
الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية الدعوة